with the role of Muslim students in building of Islamic society. Àbí ká mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ipa tó yẹ kí dáwùrù tọ́lábátìl Muslimin, dáwùrù gangan, ipa wo ló yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ kó ipa gẹ́gẹ́ bí tọ́pìkì kan. Irú akẹ́kọ̀ọ́ o. Islamic society, kí là ń pè ní Islamic society? Ni mo sọ pé nǹkan ẹ mú ọ̀pọ̀, mo sì bẹ̀kẹ́ farabalẹ̀ tọrọ dá bẹ́ẹ̀ ṣe mú náà. Ọ̀tọ̀ ni tulab tí ó kó ipa lórí project wo. Níbẹ̀ yà rí project, ta ló mọ project inú mẹ́tẹ̀ẹ̀ta? Dawru, ipa, the role. Tulabil muslimin aw at-talabatil muslimin, àwọn Muslim students, ipa tó yẹ kí ọmọ Mùsùlùmí kó. Ṣé ẹ̀kọ́ ọmọ Mùsùlùmí ó dúró báyìí? Ipa tí ó kó náà is another topic. Àbí fi binahi al-mujtama. Bẹ̀rẹ̀ sọ pé fi kìyàní al-mujtama, wípé báwo ni àwùjọ kìyàní al-mujtama islami, báwo la àwùjọ Islam ó ṣe dé tí ó wà, tí ó exist. So kìyàn, ìtumọ̀ kìyàn ni pé báwo ni al-mujtama islami kayfa sayakun. Bàtà pé kuntum ayra ummati, fíìlì kan bẹ́ẹ̀ òní fíìlì madi àti fáìlì ibẹ̀. Kuntum antum, ká yẹn pé kuntum kana àti tum àbí antum, kana antum. Ẹgbẹ́ mi nìsín, ayra ummati. Níbẹ̀ yẹn ni wọ́n ti mú kí ìyánu wa. Ọlọ́run sọ pé kuntum ayra ummati, ẹ ti wá dì, ẹ ti di umma tó dáa, the best nation. Ẹ ti dì. Kìyánu al-mujtama aw al-umma al-misaliya aw al-ayriya. Wíwá dìhun àwọn nǹkan kan la fi dì, àbí láti sọ pé ẹ ti di umma, nǹkan kan ní ń bẹ lára yín tẹ́ fi ṣe kí ni o, tẹ́ fi di umma. Ṣe tọ́pìkì mẹ́ta ni kẹ́ ẹ gbọ́ yé dáadáa láti bẹ̀rẹ̀. Dáwùrù, ipa, ìgbìyànjú, activities, your role, your struggle, your activities. Èyí tẹ́yìn ó ṣe, iṣẹ́ tẹ́ ṣe ọ̀tọ̀ ni, èyí tẹ́ ṣe náà, ẹ̀yin ìwé lẹ́ṣẹ̀, arúgbó ni ẹ̀dá kan ni, àbáwọn ọmọ wẹrẹ, àbáwọn obìnrin, àbí àwọn ọ̀dọ́. Ẹgbẹ́ mi nìsín, ipa afẹ́ tùtù kí ni ipa tẹ́ẹ̀kù? Àwọn afẹ́ tùtù ẹ̀yin ọ̀dọ́ tẹ́ẹ̀kù pa náà. Ipa ní ṣé láti kọ́ ilé, àbí láti la títì, àbí láti gbẹ́dù ẹja? No, láti build àwùjọ, táwùjọ yẹn máa jẹ́ àwùjọ Islam. Kí ni àwùjọ Islam? Irú àwọn student wo ló lè dá sí bó ní àwùjọ Islam ó sì wà? Irú student wo? Irú pa owó ṣe kí ni wọ́n kọ̀ bọ́kọ̀ bí ilé rẹ̀. So ti wọ́wọ́ yeye báhùn Yorùbá wòye ẹjú oyè yìí kẹ wá ní interest, ẹ ronú sí kẹ ní interest kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ọ̀nà owó lẹ́lẹ̀ gbà ní interest mẹ́tẹ̀ẹ̀ta tẹ ìwé pátá ní òsì láwùjọ. Hamalu ni, kódà kò tí ì ní amal. Amalu ni, hope ni, kò tí ì ní amal, tí í ṣe action. Hope without action. We can call it a mission that needs an action. A mission that needs an action. Bẹ́ẹ̀ ṣe ń treat ẹ̀ yìí, bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, a lè pè ní pé nǹkan kan tó dáa táwọn rò. Tẹ́ pé à ń rò lọ́wọ́ bẹ̀tà àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀. Ǹjẹ́ ń pè ní Islamic society?
àbí Islamic nation. Torí pé Islamic nation òun ni lẹ́fù kan tí Islamic society máa dé táàfì á qualify rẹ̀ kó ti di nation. Oye, Islamic society lákọ̀ọ́kọ́ rí bó bá ṣe wá tóbi tó, bó bá ṣe rí àtàwọn nǹkan tó bá wà nú ẹ̀ tá ń gbé sí tá a gbé kalẹ̀ mẹ́, irú àwọn èèyàn tí ń bẹ ńbẹ̀ á wà pín ní Islamic nation. Tí ń tọ́ka sí pé no Islamic nation without Islamic society. The first thing tá a kọ́kọ́ need ní Islamic Islamic society ni wọ́n di Islamic nation. Kò tí sí Islamic society tó lè di Islamic nation. But we are still talking about the building, working to build an Islamic society that can change to Islamic woman. So that will have amal, hope. But à ń lé ni, à ń wò lọ́ọ̀kan. Ẹjá wí báwọn. Káwọn èèyàn mọ́ bá rò bí à ń fi ibìkan fọ́nbù. Tó jẹ́ wá ní Islamic nation tẹ́lẹ̀ afẹ́ bú ìdí kíni. Ipa àwo làwọ́ ó ṣèkó, àwa tàṣìjà akẹ́kọ̀ọ́, irú akẹ́kọ̀ọ́ wo ni ó kópa. Now, ṣé tọ́pìkì tí kọ́kọ́ yé wa báwọn? Now, ẹ wá já bẹ̀rẹ̀ látorí Islamic nation. Islamic nation nígbà tá a bá ń bú ìdí nǹkan ipò kẹrin náà ló wà, ó sì ní ipò karùn-ún. Ipò kẹrin ní Islamic nation. Ipò aláwọ̀kọ́ onáà condition ìgbà tí a bá rí tá a fẹ́ gbàgbọ́, tá a fẹ́ kọ́, tá a fẹ́ tẹ̀lé tó lálàáfíà, al-manhaj. N tó ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá yẹn bẹ̀rẹ̀ látorí ànàbí lórí àwọn sàbé lórí Mẹ́kà bọ́ Mádínà padà Mẹ́kà fẹ́ tí dọ́dọ̀ ọ̀chá yìí ẹgẹ́ nìṣẹ́ ibi tó ti start ní kí ni the message of Almighty Allah, risalatullahi minas sama, iṣẹ́ tọ́lọ́run rán láti sama tó fi rán Jibrilu. Iṣẹ́ ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ òun ló bí àwọn nǹkan tó fi dé Islamic nation. So Ọlọ́run bá ilẹ̀ sọ̀rọ̀, Ọlọ́run bá àwọn èèyàn sọ̀rọ̀, Ọlọ́run wò wọ́n báyìí pé níta ẹ ní ìdìrí ọdẹ̀ fi rán Jibrilu. Ìtọ́lọ́run fi rán Jibrilu òun náà ni à ń pè ní al-manhajur rabbani, ìlànà Ọlọ́run òun ni al-Qur'an tí àlàyé rẹ̀ jẹ́ hadith. Ọ̀rọ̀ tánàbí sọ fún wa tó bá wa sọ tá a fi gbàgbọ́ yé Qur'an tọ́lọ́run fi ránṣẹ́ ẹgbọ́n mi yé òun làdíìsì. Èyí tọ́lọ́run sọ fúnra rẹ̀ tí èsà ànábì lọ sọ, Ọlọ́run lọ sọ, ẹgbọ́n mi ní sí fúnra rẹ̀ ó dẹ̀ jẹ́ kó yí ànábì nìkan ju everybody lọ, òun ni al-Qur'an. Àmọ́ kó lè bá yí àwa lọ́lọ́run fi píkì ànábì, ó dẹ̀ máa tọ́ sọ́nà pé wọ́n nìkan ló lè ṣàlàyé ẹ̀, kò ṣe ẹni tí a tún bí dáa mọ́ àfi ẹni ọba ṣàlàyé fún. Ọ̀rọ̀ méjèèjì wọn à ń pè ní al-manhaj al-islami tàbí ká pè ní al-manhaju ar-rabbani. Ọ̀rọ̀ lọ́ndé ọwá báyìí ìyàwó àwọn ilmaniyun, àwọn tí ń sayé láìfẹ̀sẹ̀ kan, àwọn mushrikuna ń bẹ́nu wọn, àwọn Yahudi àti Nasara tí wọ́n ti gbẹ́sìn lẹ̀. Man yartadda minkum an dinihi kọ́ ni man yartadda minkum an dinihi fasawfa ya'ti Allah biqawm. Ṣé bọ́lá ọjọ́ wí ni ẹ bá ti gbẹ́sìn lẹ̀ Ọlọ́run ọmọ ẹlòmí wà. Ìgbà tí Ọlọ́run àwọn Yahudi Júù wọ́n ń bẹ, wọ́n ti gbẹ́sìn lẹ̀. Àwọn Nasara àwọn náà ti gbẹ́sìn lẹ̀. Àwọn ẹlẹ́bọ sì ń sọnù sí. Ọlọ́run á fẹ́ bá ọmọ èdè ènìyàn sọ̀rọ̀ lọ́wọ́ fi manhaju rẹ̀ ránṣẹ́ tí sí al-Qur'an. Ṣùgbọ́n sáàmà ní ṣọ̀bọ̀ sí fi ránṣẹ́ kìíṣẹ́ kan náà díẹ̀ oye láàrin 23 years ní a fi sọ àyà Qur'an kalẹ̀
ní a fi kọ́ alẹ́kọ̀ọ́ nípa manhaj tó ṣe náà ẹ máa tún manhaj yẹn manhaj wọn ní sọ wípé ìgbà tá a bá tó mọ̀ la tó ń tẹ̀lé níta nídìí pẹ̀lú manhaj ní ká gbàgbọ́ káwa máa kọ́ 23 years láwọn ṣáájú yìí fi kọ́ àwọn ẹni eré tá ń kọ́ ṣe 23 years náà fi ṣe kẹ́rin lájọ wọ́n sì gbàgbọ́ àti ètò kú kí wọ́n tó kọ́ tán nǹkan kan náà wọ́n jọ wọ̀ àlìjánnà kan náà wọ́n jọ sí kẹ́rin àti ètò kú kí wọ́n tó kọ́ ẹ̀kọ́ tán àti ètò kú nígbà wọ́n kọ́ tán ìyá wa Khadija sayyidatun nisa'i alil janna aṣíwájú àwọn obìnrin ní àlìjánnà ọdún bíi dókèwà kọ́ ló kú àyà ẹ̀há ò tí ìdè tó fi kú tọ́lá wọ́n bá sì gbé dìde kò ní jíyà pípọ̀ ẹ̀há kí wá ní nature ti ń bẹ lára manhaj yẹn tó fi jẹ́ wípé ẹsẹ̀ gbogbo àtàbá tó practice gbogbo ẹ̀ látó wà lójú ọ̀nà rẹ̀ kí ni nature ìmánu bí al-manhaj ìgbàgbọ́ wa ṣe al-iman kágbàgbọ́ wal-istislam kágbà fún manhaj yẹn ó yé tá a bá ti wá ń gbọ́ báyìí nature wa nù ó àwa máa gbọ́ lẹ́nu tí bá ń ṣàlàyé ẹ̀ fún wa tá a bá ti wá ń gbọ́ àwa máa tẹ̀lé kìí ṣe pé ó rọrùn fún manhaj láti apply rẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ lè apply rẹ̀ lẹ́ẹ̀kan náà kò sì tọ́ka sí pé bàtàbà tí apply rẹ̀ lẹ́ẹ̀kan náà àti lójú ọ̀nà láwà káságbàgbọ́ tó gbogbo ìta bá ti gbọ́ a máa síkẹ́lẹ̀ o a máa tẹ̀lé torí pé manhaj tó sọ̀kalẹ̀ lójú ọ̀nà sẹ́ni kìí ṣe academic faith ló ti sọ̀kalẹ̀ jihad kí ni o faith ló ti sọ̀kalẹ̀ àsìkò ìgbà táwọn èèyàn wọ́n struggle láti pé àwọn èèyàn wá pé wá gba tànàbí ó ní tí ọkọ̀ yìí bó o tiẹ̀ tí mọ̀ tànàbí ọkọ̀ àwọn ẹ̀kọ́ gbàgbọ́ náà kẹ́ ẹ gbọ́ ọlọ́run rẹ̀ gbọ́ kẹ́ ẹ wá gbọ́ òun náà gbọ́ ẹ gba ọlọ́run tó ràn pé ọlọ́run ràn ẹ gba ànábì ń gbọ́ bọ́lọ̀ fi kan ràn nítorí fi rán pé ẹ ti ṣe tán nítorí ọlọ́run láti tẹ̀lé nítorí náà bá ṣàlàyé ẹsẹ̀ tá àti kéde o àti tẹ̀lé wọn àti ìrí gbogbo rẹ̀ tí wọ́n fi ń gbàgbọ́ àbí 23 years ló fi aṣọ kalẹ̀ fún wọn kí ni ẹmọ̀ tó lágbára ń bẹ̀ wò ìwé ní ìṣèkéré kan ti lágbára jùlọ kí ni nǹkan tó lágbára jùlọ òun náà ni gbàgbọ́ because tí ìwé yẹn bá wá tá a bá ti gbàgbọ́ ìwé yẹn wà useless fún ọ̀tọ̀ òsìkèrè tí ẹ̀mẹ́lẹ̀ kejì tí ó lágbára òun náà ni alùwàlá ẹgbà fánàbí ìmánu billah wàlùwàlá lil muslimin wa ala rasihim àti Rasulullah sallallahu alaihi wasallam kágbọ́ lọ́gbọ́ ṣe rí gbàgbọ́ tá a gba ànàbí gbọ́ ìgbàgbọ́ nínú ọlọ́run la gba ànàbí gbọ́ o ànàbí kan ló ní ìgbàgbọ́ o ọlọ́run ló ní ká gba òun gbọ́ pé òun rán ànàbí ìgbà tá a gba ànàbí gbọ́ ọlọ́run la gbàgbọ́ la fi tẹ̀lé kíni o yorùbá òye ó dákọ fún wa ni pé Muhammad ọmọ Abdullahi ní ká tẹ̀lé ó dákọ fún wa ó ṣe nígbàgbọ́ kẹta fẹ́ gba ànàbí gbọ́ torí kò ní nǹkan tó fẹ́ sọ nífẹ̀ẹ́ inú rẹ̀ ọlọ́run lọ́sọ̀ gbogbo ọmọ yẹn tí kò wọ́n nílò ọwá tí bá ti ń bá yín sọ̀rọ̀ kò sí nítorí ọ̀sọ̀fẹ́ ẹnu ṣe ìlú báyẹn ni mo sọ pé àlùwàláwù lẹ́lẹ́kejì ìmáànì wa tá a gbọ́dọ̀ ń gbọ́ kò lè jẹ́ ìmáànì tí tá a fi bànà bíbọ̀ àbí wàlúwàlá innama waliyukumullahu wa rasuluhu walladhina amanu wa man yatawalla Allaha wa rasulahu fa inna hizballahi ó ti ẹni sìn làbúdà min al-wala ìgbà táwọn mùsùlùmí ń gba ànábì gbọ́ wọ́n jókòó tì ní wọ́n sọ̀rọ̀ àǹdẹ̀ wọ́n ń tẹ̀lé wọ́n túká mọ́ torí nature Islam tẹ́ bá ti jọyìn ẹ̀ gbọ́dọ̀ túká ó kálukú ọ̀gbọ́dọ̀ sọ pé ìjẹ́ mọ́ ṣe tèmi àákójọ ni òní ń pè ní alìjàmáà the first jama táàbí wọ́n sọ pé alù súnà àti ẹ̀ ń tẹ̀lé súnà ànábì wàlìjàmáà àti jàmáà tánàbì kójọ jàmáà náà tánàbí kójọ alìjàmáà táà máa dákọ̀ ó náà ní the first set tánàbí kójọ tí wọn ọ̀bá ilé kójọ ọba tí tó ṣí àlèwò mọ̀ tààlà fẹ́ bú ìdẹ̀ kódà wọ́n gbọ́dọ̀ nígbàgbọ́ ní àkídàtù alìjàmáà pé dandan la gbọ́dọ̀ wà ní jàmáà dandan ni a gbọ́dọ̀ wà ní kí ni o ìtàn àkámá fi ń ṣeré o tẹ́wọ̀n pé kò sí jàmáà ní Islam ẹ bá gbogbo lòun ti wọ́n náà já nàmà
ọ̀rọ̀ náà jáàna mọ́ ní sọ dandan ní jama ní islam wà tásìmú bihablillahi jami'a tẹ́ bá fẹ́ dìrọ̀ mú kọ́ ọlọ́run ẹ dìrọ̀ mú kọ́ ọlọ́run jami'an ẹ papọ̀ ní o ẹ kójọpọ̀ ní o wala tafaraqu ẹ má fọ̀n ká o tẹ́ bá fọ́n ká níbo láti rọ́ gbogbo ọlọ́run lóyún tí ó máa jagun níbo láti rí àwọn mùdàrísù tí wọ́n máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ níbo bá fọ́n ká níbo láti rí àwọn alùbẹ́ẹ̀tì lìmáàlì wàlẹ̀ àmìlínà àríyá tọ́lọ̀ ń dákọ̀ níbo láti rí àwọn wàltákùn mínkù ummah káàkọ́ wà ní yad'una ila àwọn du'at níbo láti rí ayna sanajid al-mudarrisin wa du'at wal mujahidin wal amilina ala zakat wa sadaqat ayna sanajiduhum ẹgbẹ́ mi sìn gbogbo àwọn ibi tí ànábì fọ́ọ̀mù àwọn mùsùlùmí sí ayna sanajidul quddat alladhina sayakumuna bima anzala Allah ayna sanajiduhum ayna sanajid al-amilina lil-islam ayna sanajiduhum najiduhum indama tajammahu tọ́lá kójọ ni tí wọ́n bá ti kójọ wọn lè rí islam sí àbí ẹgbọ́tọ́lọ̀ náà sọ pé wọ́n ti kò rí rí àtún kọlì ìlú ẹ̀yìn ẹ̀wò ẹlẹ́bẹ̀ẹ́sì islam ń gbẹ̀ kéré tí ẹ̀rí ṣe abẹ́ ẹ̀rẹ̀ tí bàtẹ̀ kéré mustad'afun fil ard ẹ̀tún ní power ẹ̀kéré ló ń kà ẹ̀tún ní strength takhafuna an yatakhatafakumun nas ẹ̀rù ń bá nǹkan má gbé yí ọlọ́run gbogbo àwọn táìmù yẹn táìmù weakness ni táìmù gbàtẹ́ tí ní nasru fa ayyadakum bi nasri wa hawakum fa awakum ọlọ́run mọ̀ gbà yín láyè àránṣẹ́dé wa ayyadakum bi nasri àbí mo fi àránṣẹ́ ìmìíràn yìí lọ́wọ́ wa razzaqakum minat tayyibat mo wá fún yín lówó tí ó wà láti bí àràmù àti bí àlálẹ́ ló ti wá mo sárísìkì fún yín ní period gbàtà mùsùlùmí ò lè control economy wọn ò ní economic power ní period tí wọn ò ní total òkè ìyẹ̀ tó kójọ nítorí mẹ́sẹ̀jì ànábì yẹn gbogbo period yẹn kìí ṣe period tó tọ́tẹ́ ọlọ́run lọ́rùn lọ́lọ́ ní ẹ̀rántí rẹ̀ pé oore mo ṣe fún yín mo mú ikú ọ̀lẹ́ tó kéré ẹ̀pọ̀ tó yẹ yín mo mú ikú ọ̀lẹ́ tí ò lówó ẹ lówó mo mú ikú ọ̀lẹ́ tí èèyàn lè máa jí gbé tí wọ́n kà gbé ọ̀lẹ́ wọ́n lọ fi ọpamọ́ ẹkọjẹ́ tí wọ́n lè sí kéré ta ní ìròyìn mẹ́rin ẹ̀ ń bẹ lára rẹ̀ ọlọ́run ní ẹ ti undergo òǹkà tó kéré ẹ ti kó òun kékeré wọ́n ti kò ìdẹ́ àtò kọ̀lí ìlú ẹ tó ti undergo adaf mustad'afuna fil ard ẹ ti kó lọ́lẹ̀ ìyẹn nípa ẹ ti di alágbára power takhafuna an yatakhatafakumun nas àwọn kan bẹ wọ́n lè gbé yìí ẹni wá kọ́ ẹ̀ kọjá ẹ̀ tí wọ́n lè gbé wa razaqakum minat tayyibat bó tún fún yín ní power of economy mẹ́rẹ̀ẹ̀rin yẹn ò ní agbára ṣùgbọ́n ló kọ tí èèyàn máa pe mẹ́rẹ̀ẹ̀rin tẹ́yìn tẹ́ ń bẹ láyé ní ìsìnkú lè understand it. tábàlá ní islam tó jẹ́jẹ́ ni o ó náà ní Quran àti hadith tó ń bẹ lórí tábìlì enough total tí ẹnìkan ọba understand ẹ̀ kọ́ understand the Quran àti hadith kẹ́nìkan péré kọ́ máa explain rẹ̀ ká lè ní understand kan ṣoṣo tó ẹgbẹ́ àwọn tó fẹ́ explain Quran àti sunnah fún abá pọ̀ understand wa náà máa pọ̀ ìyapa ó sì pọ̀ àbí but ní àkọ́kọ́ gbà tí ọmọ ẹ̀yọ kan fi wà ní pé ustaz wa ẹ̀yọ kan náà ni ar-Rasul sallallahu alaihi wasallam gbàtàrà bí ti kú tán àwọn àgbọ̀yé kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí máa takora wọn àbí kódà láti ojú ayé ti ẹ̀ gangan bẹ̀ẹ̀ kí làá máa fi kíìpù that is rubbish town yà máa ń tìrìtì láwùjọ lónìí wọn mú ojútùú mú òṣìṣẹ́ wọn ní àìníṣọ̀kan bó láti ṣọ̀kan àwọn yóò tí mọ ìtẹ́pẹ̀ ní fíkí olùwádà di bá ṣe sọ̀rọ̀ fíkí olùwádà wọ́n yìí ní fíkí olùwádà in tó bí àìníṣọ̀kan ẹgbẹ́ mìíràn àìgẹ́ ẹ̀tì ẹ̀ gbogbo ṣọ̀kan tá aláǹsí káàkiri kò ní work
tí wọ́n bá mú àwọn ọ̀lẹ tí wọ́n bá unite wọn yóò máa jẹ́ ìṣọ̀kan àwọn kíni o ọ̀lẹ pásọ̀ṣẹ́ alágbára failure ni tí wọ́n bá unite àwọn tí ò lágbọ̀yé àgbọ̀yé wọn ò papọ̀ wọ́n á ní a unite yín yóò máa jẹ́ ìṣọ̀kan àwọn tágbọ̀yé wọn ò papọ̀ versus àwọn tí wọ́n ní view kan náà against wa failure. Ó yé nìsín gbogbo ìṣọ̀kan tí ń bẹ lóde lónìí kódà tí mọ́lẹ̀ Lárúbáwá àti ilẹ̀ Yorùbá lónìí tí ń bẹ kì í sí ìṣọ̀kan gidi ṣùgbọ́n ó sì máa manage nígbà tá àti èrè gidi àmọ́ kì í sóhun gangan gidi kì í sóhun lábílẹ̀ wíìnì ọ̀tá o 0 plus 0 plus 0 plus 0 is equal to 0. Àwọn mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n máa unite àti tààwọn o àtàdọ́mùnú o àti MSS o àti TMC o NASFAT o kọ̀ríbù o ìgbà òbẹ́ bá unite gbogbo wa pátá àní máa lù àní technology àní political power tí wọ́n bá unite wa is unity of unless ìtìhádù àdùáfà ìṣọ̀kan àwọn ọ̀lẹ ọ̀tọ̀ ní power ọ̀tọ̀ ní kíni ọ̀nà power ìyí dáàsì fi wá ṣọ̀kan ni pé nítorí kíni o power kí ló dáàsì wá ṣọ̀kan nítorí power nítorí ẹ̀rù ṣọ̀kan sí ni pé kálíbà lágbára àti kojú ọ̀tá wa nǹkan méjì náà làsí máa fi kojú ọ̀tá wa lẹ́yìn àránṣẹ́ Ọlọ́run agbára tí bá ń bẹ lọ́dọ̀ ọ̀tẹ̀ yìí lókù Ọlọ́run àmú àránṣẹ́ rẹ̀ yóò wá fi kún agbára tẹ́ ẹ bá ní lẹ́ẹ̀fì borí wọn kojú àlọ́ wà láì kojú àlọ́ kí ṣe tó ta o kí alágbára tó gbọ́dọ̀ wà lọ́dọ̀ wa mẹ́ta náà ni kálukú àwọn sì dá akọ rẹ̀ àtàdésì tó sì bá táwọn tó ṣáájú wa mu kì í sáwọn tó tàtẹ́ ìwé o torí bẹ́ẹ̀ táwọn kéré wọ́n wí ni o ìjọ tí òǹkà àwọn tó kéré tó bá òǹkà tó pọ̀ ọjà wọ́n wí ni àbí òun wí ni báwa pọ̀ àlè wí ni bẹ́ẹ̀ kí níbo ni páwà wa kú wà láàkọ́ ni kúwọ́tù lè ìmán lánú kọ́ tí lè bẹ̀ kẹfẹ̀rọ̀ kí sóǹkà lánú máa jà ẹmọ́ tí fò gádà kú wà láàkọ́ náà nasrullah kọ́lọ̀ wọn fẹ́ ràn àlọ́ torí bá bá ní mọ́ nínú tí ó bá ní ràn àlọ́ kò ní ràn àlọ́ óyé àkọ́ni pé kọ́lọ́hun kó ṣe tán pé mo fẹ́ ràn yín lọ́wọ́ agbára àrànṣẹ́ Ọlọ́run lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n tí àrànṣẹ́ Ọlọ́run bá ń bọ̀ ẹmẹ́tọ́ yọ́ lọ bá mu'minuna bihi ẹni bá gbọ́ Ọlọ́run gbọ́ ni o tó sì gbàgbọ́ ní àrànṣẹ́ rẹ̀ óyé ẹ̀rí pẹ́ kó ẹlẹ́ẹ̀kẹta rí ẹ farabalẹ̀ o ibi agbára wà ibi agbára wà ibi agbára wà ibi agbára wà àkọ́kọ́ ni Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì iná ni kí àwa tá a fẹ́ agbára Ọlọ́run ká gbàgbọ́ tàbá ilé nígbàgbọ́ a lè rìsífù kí la máa fi rìsífù agbára Ọlọ́run ẹnikọ́lọ̀ wá ìtàbí nù jà wa àti kèfèrí kọ́ wá dá sí àbí kí lè rò wá fi rìsífù ẹ̀ àìgbàgbọ́ àìgbọ́lọ́ngbọ́ kí láàtọ́ sáájú wá fi rìsífù àrànṣẹ́ Ọlọ́run níbi tí ò ti yẹ wọ́n wíìn àwọn dámọ̀ pàwọn olè wíìn ìjà yìí ṣùgbọ́n wọ́n gbára lọ́lọ́run péré wọ́n bọ̀ lọ́run gbọ́ lọ́jọ́ wọn gbára lè ṣé àwa tá a fẹ́ àrànṣẹ́ Ọlọ́run sáà ti kọ́kọ́ gbàgbọ́ náà agbára kejì rán agbára kẹta ẹ̀mọ́ quwwatul idad agbára múra tí àlùkò náà sọ pé wáyé ẹ̀wọ̀ lóòótọ́ máa pé ẹgbẹ́ lọ́gbọ́ ànábì ń bẹ láàrin ṣùgbọ́n wa'iddu lahu mastata'tum min quwwa ẹ̀ẹ́dá ṣe pé ọkọ̀ sanwó lọ bá wọn jà olè àwọn àtúgbà agbára gbàgbọ́ wà wọ́n náà yìí pọ̀ ìjà mélòó lẹ ti kọ́ nǹkan ìjà mélòó lẹ ní mastata'tum tẹ́ ẹ bá wá jẹ́ pé gbogbo tágbára yín ká ẹ ti pìpíà rẹ̀ lórí pẹ́yìn náà jẹ́ ẹ̀ tó gbàgbọ́ ẹ máa retí àrànṣẹ́ Ọlọ́run ìṣẹ́ ń pè lágbára nù ṣe yorùbá mi yé torí pé ká mú fi ẹtí ń kọlé ìlà mélòó náà tọ́ pé wọ́n kéré ló ń kà ọ̀ọ́lábẹ́ ti fi ẹtẹ́ kẹsí ìrà wọ́n sì borí àwọn tó pọ̀ bèhé nílá àrànṣẹ́ àtọ̀dọ̀ Ọlọ́run o wallahu ma'a sabirin àbí Ọlọ́run wà pẹ̀lú àwọn sòrò tó tí tọ́ka sí pé agbára tá a lè ní ni pé ká ní agbára ìgbàgbọ́ àti agbára ìgbáradì bóò lọ sí gbáradì tábà ní agbára ìṣọ̀kan gbọ́ tí gbogbo wa ẹnu wá ṣọ̀kan a lè wín ní gẹ́gẹ́ bí ẹ̀rọ Ọlọ́run ní àrànṣẹ́ wa
bí ọlọ́run lára ṣe wà tọ́jà òlàwíyà iná ni wípé ẹ gbàgbọ́ nú ọlọ́run àtàrànṣe rẹ̀ ó yẹ lẹ́sìn pé òun máa ń ràn yín lọ́wọ́ ẹ wá múra lẹ̀ ẹnu wọn bá tágbára yín bá sí kíni ọlọ́run bá mọ̀ pé àwọn kankan agbára yín lè bẹ́ẹ̀ ká àmọ́ èèwọ̀ lágbára yín kásẹ̀ ẹ múra rẹ̀ lẹ̀. now ẹ jẹ́ sáré fast mi ò lásìkò tó pọ̀ lórí tọ́pìkì yìí. Àwùjọ Islam ibi tó ti bẹ̀rẹ̀ ní manahaj tí ṣe ìgbésí ọ̀rọ̀ ọlọ́run ìpele kejì náà ni alqaid ẹni tí ó ṣàlàyé ẹ̀ fún wa so tí èmi àti yín náà bá fẹ́ apply mo ṣe ń tó bọ̀ náà lẹ́sẹ̀ máa tó bọ̀ ọ̀rọ̀ ọlọ́ndà tí gbogbo mùsùlùmí tí ń bẹ Nàìjíríà lónìí àtẹ̀yìn Yorùbá tẹ̀ẹ̀kan fèèlì tẹ́ ń ba ẹ̀sìn lójú jẹ́ tẹ́ ẹ bá ń fẹ́ kọ́lọ̀ wọn wà pẹ̀lú yín ẹ kọ́ padà sí pé ẹ dákun kọ́là séwùlà tẹ̀lé àdùkọ́lọ̀ lọ kọ́lọ̀ Rasul kọ́lọ̀ Allah kọ́lọ̀ Rasul Islam ò ṣe kọ́lọ̀ sheikh tabi'u ma unzila ilaykum min rabbikum wa la tattabi'u min dunihi awliya àbí ẹ tẹ̀lé tọ́lọ́ ń bá sọ̀kalẹ̀ náà nìkan ẹ tẹ̀lé ẹ má tẹ̀lé àwọn wòlíì ha sheikh lágbájá wòlíì ní àfáàbí tọ́kọ́ bí ń ké wòlíì ní wòlíì náà nù bàbá jẹ́ wòlíì ọlọ́run máa dá ń bọ̀ bá dojú àlìkí àmọ́ èyí wà ní problem pẹ̀lú yẹn ẹgbẹ́ mi nìṣẹ́ ṣùgbọ́n kì í sáwọn wòlíì wọn ní àtẹ̀lé kì í ṣe ìwà amọ́dá Tìjàní wọn ní àtẹ̀lé kì í ṣe ìwù gbá kì í ṣe ìwà àwo kì í ṣe ìwù bẹ̀ kì í ṣe kódà kì í ṣe ìmáàmù Abu Hanifa kì í ṣe ẹnìkankan ẹni ọba sọ̀rọ̀ nú wọn tó bá bá tọ́ náà mú àti títà ní ànábì ó ní máa ń mọ̀lì kíkì fún ayẹ nígbà tó wà ń sáré ànábì ó ní kú nù yóò kà fún mi kọ́ olùwà gbogbo àfá gbogbo ẹ̀yàn ní ọlọ́run tẹ́ pẹ́ra yẹn gbogbo ẹ̀ tẹ́ ń sálà ìlú ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ tẹ́ pẹ́ra yẹn ló mà ó ń kálukú lè máa sọ tó bá wù á sì gbọ̀rọ̀ rẹ̀ tàbí ká dá padà sí a lè gbọ̀rọ̀ ẹ ó lè jẹ́ pọ̀rọ̀ tó sọ ó ṣe é gbà wọ́n sì lè dọ́rọ̀ ẹ padà sí ọ ẹ torí ó jẹ́ afẹ́nìkan péré nìkan là lè dọ́rọ̀ ẹ padà sí wòlíì ní séwù ní àfáà mi ni wọn lọ́kọ́ mi kí wọn ló ṣe tíra báyìí ẹgbàá ní séwù ó ti pẹ́ láyé tó ti ayé àwọn kan sàbí lọ́wọ́ ayé kódà kò jẹ́ sàbí kò sí onítọ̀hún tó bá sọ̀rọ̀ a lè gbà á sì lè dá padà sí ìta àgbà ń bẹ̀rẹ̀ tí ọba takùtọ̀ ọlọ́run àti àràbí ìta àdá padà sí ìta àbàtẹ̀ rẹ̀ fún ẹnìkan péré àdébì ní ẹnìkan péré lẹ̀ lè takọ̀rọ̀ ẹ̀ iná ilá sọ́hìbù àgbàl kọ́bù ẹ̀ tó ní sàárè nìkan ẹ̀ tó ní sàárè nìkan níjọ́ yẹn wà níbi sàárè ànàbí ọlá ànàbí nìkan là lè gba ọ̀rọ̀ rẹ̀ ká dá padà sí lẹ́yìn ànàbí kọ́lá pẹ̀ jẹ́ sàbí tọ́rọ̀ rẹ̀ bá ti tako ìtọ́lọ̀ ń wé àbí tánàbí wé àdàpadà sí máa mọ́rọ̀ ẹ̀ ẹni ẹ̀kan ọba wọn dá sí kí láàmà tẹ̀lé o tó tábà tó wá rí mọ́nájú tán àwọ̀ àwa ẹni ta ni ó ṣàlàyé mọ́nájú fún wa ànábì lọ ṣàlàyé fáwa ṣùgbọ́n lónìí àtúndì ìdí ẹ tí ó ṣàlàyé tọ́lọ̀ ń wé àti tánàbí ṣàlàyé Sheikh Muhammad bin Abdul Wahab wọ́n dìde ní Saudi Arabia ní Hijaz wọ́n bẹ̀rẹ̀ sí wọn ṣàlàyé àkídà kí ló dé níbẹ̀ yẹn wọn ò rí Christian wọn ọ̀dẹ̀rẹ̀ lẹ́bọ àwọn Muslim tákídà wọn bàjẹ́ tí fíkì wọn bàjẹ́ tí wọ́n ṣe bídíà ní sẹ́ẹ̀kìrí ìyẹn ni wọ́n pè ní dáwà sàlàfíà óyé bàbá látẹ̀lé láti gẹ́ẹ̀tì kí ni ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábíárí òsì tó burú bẹ̀ ibi bàbá ọba ti tẹ̀lé tọ́lọ́run àtànàbí nìkan lára yọ́lẹ̀ àwọn ẹni rí aṣáájú wà ní wọ́n Hassan al-Banna ó dìde ní Egypt tó pé problem tí Egypt ní Saudi ò nírú ẹ̀ wọ́n kò Saudi lẹ́rú wọ́n ti kó Egypt lẹ́rú wọ́n pa sẹ̀ríà Islam rẹ̀ ní Saudi wọ́n ti pa ti Egypt rẹ̀ kiri yóò kọ̀ wọ Saudi Arabia kiri yóò ti wọ Egypt ṣé sàlàfíà la níbi ní Egypt ní abẹ́wò ṣe ó pè kò ṣe haraka al-harakatul islamiyya ẹ̀yin mùsùlùmí move ìjẹ́ nídìí ló pèpè sí mẹ́wọ̀n ní Imam Hassan Banna ló pèpè sí dáwà Imam Hassan Banna sí fẹ́ ó kó sàlàfíà náà nú ọkàn lè máa jẹ́ pàwọn abala kọ̀ọ̀kan nípa wípé ìjẹ́ mójútó jù ẹgbọ́n mi sìn tí àwọn sálàfí mójútó jù òun náà ni àkídà súnà ẹgbọ́n mi sìn tí Hassan Banna mójútó jù òun náà ni al-jihad ìkọ́mọ́tò dawla islamiyya al-hurriyya kan free wa tí ó bá sí freedom kò lè sákìdá
kò lè sí sẹ̀ríà àkídà ń bẹ Saudi sẹ̀ríà wà ń bẹ nítorí pé freedom wà ń bẹ ni tọ́yẹ pé mọ́tàlù ni alimọ́tàlù mustamir òun ló change Egypt pé ẹ gbọ́dọ̀ ló sẹ̀ríà Islam mọ́ wọ́n sì ní problem sẹ̀ríà Islam tí bá ṣe sọ̀rọ̀ yìí nítorí pé wọn ò rí Saudi wọ̀ Saudi ò ní problem sẹ̀ríà àfi problem tí wọ́n create lọ́tọ̀dọ̀ ara wọn nàkà ò fọ́n problem àfi tí wọ́n create láti kí ni àwọn àsáwọ̀ ọ̀nù wọn ṣé ẹ wá rò bí dáwà tí ó dìde ní Egypt ní ọjọ́ ti Saudi so dáwà Salafiyya ló dìde ní Saudi Haraka Islamiyya ló dìde ní kíni ẹ ti bẹ̀rẹ̀ àtọ́tí bẹ̀rẹ̀ àwọn méjèèjì ní Nàìjíríà méjèèjì lára níbi a ní ìdí àkídà a sì ní ìdí Haraka a sì ní ìdí rajulun qadirun ala al-jam'i bayna al-ithnayn bayna al-madrasatayn torí gbogbo tá à ń ṣe Nàìjíríà yìí kò tí tó ti ṣiṣẹ́ kankan tó jẹ́ ìlànà ṣe Islam ẹni àti ṣiṣẹ́ Islam òun là ti ń ṣiṣẹ́ ìpè àwọn èèyàn sí àkídà tí a pè ní àwọn alùsùnà àbáwọn sálàfí iṣẹ́ Islam wọ́n ń ṣe ṣùgbọ́n ẹ̀bùn bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá wọn náà tẹ́ ń pèpè sí Haraka iṣẹ́ Islam làwọn náà ń ṣe ṣùgbọ́n tí wọ́n bá má kí dáàmọ́ ẹ̀bùn ní iṣẹ́ náà so àwọn abọ́ sí pé ibo ni iṣẹ́ Islam gan tá a ní ìdì níbi irú bí ẹgbẹ́gbàgbé o ibi báyìí mùsùlùmí ní mẹ́mẹ́ o àwọn mùsùlùmí ni o tí wọ́n ní challenges sí ẹlẹ́bọ àti kíni o àti Christian nǹkan tí mùsùlùmí bí ní èdè ẹgbọ́n mi sìn ó ní ìdí àkídà ó ní ìdí Haraka ẹgbọ́n mi sìn ó ní ìdí àkídà ó ní ìdí Haraka gbogbo ẹ̀lú ní ìdí ṣùgbọ́n bel ikma báwo la fẹ́ apply àkídà àti Haraka so ìwọ́n tó kàn gbé Haraka bọ̀ láti ta olùmọ́gẹ̀ ẹ̀tì ẹ̀bọ́ ló ṣe apply rẹ̀ dáadáa bí ìwọ́n tó ń gbé Salafiyya bọ̀ láti Saudi Arabia náà wọ́n náà lọ́mọ́gẹ̀ ẹ̀tì bó ṣe rọra bẹ́ẹ̀ ẹni tó bá wà ń fèdè mí tí ń gbèlú mí ó ṣe é ṣe kó lọ understand di bóòdì méjèèjì ó ṣe kéde yóò ṣe wọlé ju wọ́n tó ẹ̀sẹ̀ dé lọ ìwáhùn òye kí ló dé daiman Islam nature rẹ̀ nígbà tó wá fẹ́ dìde walladina jahadu fina ọ̀nà struggle ní kìí sọ̀nà academy ọkàtẹ́ àṣàrùbánà wọ́n train mi ní Egypt wọ́n train mi ní Kuwait kò tí tó Saudi Arabia láti parí jami abẹ́ doctora ni mo ní wọ́n bá débi OSS study bí ní ìlú yìí ó yàtọ̀ sí Egypt yes a ní stimarun bí wọ́n colonize wọn bí wọ́n dẹ̀ pa sẹ̀yà Islam rẹ̀ north ẹgbọ́n mi sìn tí wọ́n sábà pẹ́lẹ̀ Yorùbá tá a ti ń sọ̀rọ̀ yìí ẹgbọ́n mi sìn owó òwúlẹ̀ ní sẹ̀yà Islam yìí Yorùbá wòye ilẹ̀ Yorùbá tá a ti ń sọ̀rọ̀ yìí owó òwúlẹ̀ apply sẹ̀yà kan apply ìjọba Islam kankan rí nígbà táwọn àlè mọ̀ bá délé mọ̀ mú mọ́sálásí wọ́n improve sí kọ́ọ́dí wọ́n improve sí mujahid wọ́n improve sí amirul mu'minina ìmáàmù mọ́sálásí náà wọ́n improve sí gbogbo yẹ ayẹ mufti ní ìsìnkẹsẹ oyè ìmáàmù oyè mọ́lùkù ní oyè president olórí ìlú oní oyè mufti faraàlú ìmáàmù mọ́sálásí gẹ́lẹ́rẹ́ ni mufti ṣe sáàmù ọ̀yẹ̀ mufti sínú mọ́sálásí rẹ̀ jẹ́ ọjọ́ ìlú and ọjọ́ oyè mufti ní pé n tó bá ti wí àṣẹ authority ìjọba yóò bá kí ẹ̀ náà fi ní ìwọ mufti àwa ìjọba ànábì náà lè ṣe kọ̀kọ́ apply ìwé ẹ̀ ọyàn Atabatu bunu Usaid ọyàn ní gọ́vnọ̀ amiru Maka ọwọ́ àyàn Muazu ọmọ Jabali ní mufti ibẹ̀ yẹn ni pé àrùn sọ fún ọ wípé yàrá Maka gbogbo tẹ́lá fẹ́ bèèrè ní ẹsẹ̀ rábì Muazu lérè ṣùgbọ́n olórí yín tó yín mú òun náà ni Atabatu bunu kíni Ashid kí ló dé Atabatu bunu Ashid òun ni gọ́vnọ̀ òun ni darí àmọ́ nǹkan ni mufti kí ló dé ọ̀yẹ̀sẹ̀ ìgbà ìsìláàmù ni student tuntun ni àsìkò fátìwù Mẹ́kà náà lọ́gbà ìsìláàmù ṣùgbọ́n agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ òun ló lè dára Mẹ́kà mú òun ni ó di ọjọ́ kẹtẹ́ pé ìrun báyìí láàbí láàsárì lọ́wọ́ sọ fáwọn ará Mẹ́kà pé ìrun ṣẹ́ pé ẹni tí ó bá fẹ́ kọ́ máa wọ́n kó di ọmọ òrukàn tí ó fẹ́ sọ ìyàwó rẹ̀ ní olè di opó láàrin tí bẹ láàrin ìrun yà àti ìrun míì ẹni tí ó bá fẹ́ bẹ́ẹ̀ kọ́ bá àwọn ọmọ sáásí wọ́n rí ọkùnrin kan báyìí nínú ilé lọ́jọ́ òun gbogbo ọ̀nà dé mọ́sáàsì ànábì ti lọ lóòtọ́
èmi sì ló lórí báyìí tí wọ́n ń pàṣẹ ṣùgbọ́n sẹ́ mọ̀ mí o ẹ̀yìn náà ẹ̀yà àmọ́ka ẹ̀mọ̀ mi dáadáa ẹ̀mọ̀ bó ṣe le tó ìrun tí wọ́n fẹ́ pè yìí tí wọ́n bá pè ẹni tí wọ́n fẹ́ sọ ìyàwó rẹ̀ dópó àbọ̀ fẹ́ sọ ọmọ rẹ̀ di ọmọ òrukàn kọ́mọ̀ bàmí mọ̀ sáásí wọ́n sì mọ̀ kò tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ Muaz ò tó bẹ́ẹ̀ àti sọ àfa àlàsẹ́ ni Muaz kò tó bẹ́ẹ̀ kò sí aláṣẹ tó ní Islam àṣẹ yàtọ̀ sí kíni mo já àfa àlùmọ̀ ẹ̀ṣẹ̀ wá sí yẹ̀dìwó wọ́n tẹ́kùn mí kò hùmà bàtàlù kò wọ́n fẹ́ sọ nínú Madina gẹ́gẹ́ ti ní agbára méjèèjì papọ̀ ọlọ́run káàkiri dìde nù yà gúrùpù kó dìde nù yìí àṣàlẹ̀ tí wọn kìí sọ̀rọ̀ lékè wọ́n gbé kókà oye kìí sógun ó sì máa jà kí lè àṣàlẹ̀ tí wọn yẹ̀dìwó náà yìí lálàáyé kọ́ máa ṣàlàyé kọ́ máa pa àwọn èèyàn kọ́ máa bá sọ̀rọ̀ wọ́n yá múrù ẹni tí ọ̀rọ̀ rẹ̀ bá kọjá à ń pè à ń explain fún ẹ̀ palasẹ̀ níbẹ̀ yẹn ní Madina lọ́jọ́ tó Al-Qur'an sọ̀kalẹ̀ wọ́n lè lo méjèèjì papọ̀ torí kò sí aláṣẹ kankan mìíràn nílùú Madina àfànàbí but ọlọ́run aṣọ máa rẹ̀ wípé wọ́n ànábì nìkan dáyà ò lè dá sí káàkán dìde kọ́ máa ṣe double standard yẹn double work kọ́ máa ṣe pọ̀ kí ló dé ó ṣe kó mọ́ra wọn nílùú Madina lọ́jọ́ Yabihun àti Yamurun ọ̀tọ̀ọ̀tọ̀ ni ní Nàìjíríà táwa Yabihun náà lásán ni a lè pè wọ́n ní a lè pàṣẹ kí ló dé àṣìṣe àṣẹ láti 100 ọdún tí Islam tó ti wà nílẹ̀ Yorùbá tẹ́ ìbò fi dé wọn ò ṣiṣẹ́ àṣẹ wọn ò ṣiṣẹ́ kí mo gbé àṣẹ aláṣẹ ló láàfin ààfin tí ń bẹ nílẹ̀ Yorùbá ń bí ààfin àwọn ẹlẹ́bọ ni ó ṣètùtù fún ọba kó tó débẹ̀ ọ̀yẹ́kọ́jọ́ kọ́bà ní ọmọ yẹ̀mọ́mù kọ́dà tẹ́ bá yẹ̀mọ́mù tán ẹ gbọ́dọ̀ gbé lọ́dọ̀ rẹ̀ ọkàn lè fi sí ìtẹ̀ pé èmi ni mọ́mù báyìí wọn kàn fẹ́ ká ẹgbọ́ ni o bẹ́yìn ṣe jáláṣẹ àwọn ẹlẹ́bọ lèmi náà jáláṣẹ àwọn mùsùlùmí ó lè fíṣìtì nìkan sí pé yóò lọ sọ pé a ní kẹ́ fàṣẹ sí ta ní fàṣẹ sí ààfin tí mẹ́lẹ̀ yóò báyìí ààfin àwọn ẹlẹ́bọ ni alákàṣe tá a bá ráyè débẹ̀ a lè fọ́ mọ́ ọ̀tọ̀ láàfin tàwa ààfin tàwọ̀ yìí dùn ní tíá olórí tàwa náà pè ní àmírù kí ni o mọ́mìnì náà olórí tíá náà pè ní ọba níjọ́ táwọn àfáà tí wọ́n ń ṣe wá sílẹ̀ káàró òjìire àfi nọ́ọ̀tì nìkan ni wọ́n ti yan àmírù lìmúmìnì tẹ́ ń pè lẹ́bíà àfáà bẹ́ẹ̀ lórí àfọwọ́sí ó lìdì ìmọ̀ràn gẹ́gẹ́ bí ìmáàmù mọ́sálásí ó improve kó níbi ìmáàmù mọ́sálásí ó di ọba láti bí ọba ó yan mufti láti bí ọba ó yan olórí ọmọ ogun olórí security láti bí ọba tó wà ó yan olórí adájọ́ ìlú àbí ó yan mufti ọmọ ṣàlàyé ẹ̀sìn ó yan adájọ́ tí ọmọ adájọ́ ó yan àwọn tí ọmọ gbowó sàká tí wọ́n máa fún àká nítorí pé ó ti di ọba sàká àṣẹ ló ní sàká kìí sáwọn foundation tí wọ́n ń ṣe àwọn foundation kan try ní àṣẹ ló ní sàká kí wọ́n pè àṣẹ sẹ́wọ̀n tó gbà ṣe authority politics wọ́n ní yọ sàká àní rí gbà pé àti tí ìjọba bá lè bá ní fi authority rẹ̀ gbà bẹ́ẹ̀ náà bọ́ tọ́bọ́ sì ní ká máa dájọ́ ṣẹ̀ríà wọ́n máa bú àwọn adájọ́ ṣẹ̀ríà ní tí wọ́n máa rí wọn tí wọ́n bú wọn tí wọ́n bínú jáde ní ibi tá àti dájọ́ ṣẹ̀ríà àti tí wọ́n bá ní fi authority sí Yorùbá yẹn ó ti yẹ ọmọ yé yìí umar ni mo sálàyé yẹn o umar tí wọ́n ń dá kọ́nù Al-Qur'ani nílùú Madina ni wọ́n ti practice ẹ̀kí sí ìlú Mẹ́kà kí ló dé nítorí pé ìlú Mẹ́kà dáwà nìkan lọ lágbára lànàbí lágbára tí wọ́n ṣe wáṣì fún wọn àwọn mùsùlùmí kọ́ mustami'un wọ́n ń gbọ́rọ̀ wọ́n ń kójọ lóru wọ́n ń kójọ lójúmọmọ ó ń kálukú lẹ̀ tó láwọn nǹkan tí máa ń kójọ lọ́dọ̀ rẹ̀ irúgbà tí wọ́n fẹ́ gba Islam ẹnìkan ń ṣàṣírọ́ lọ́wọ́ ni ọkọ Fatima tó jẹ́ àbúrò Umar àti ẹnìkan wá ń ka Kùránì lọ́wọ́ ti sì Suratu Taha ní tí mo pè láṣírọ̀ ni ẹ o wọ́n ń zèrè ashirataka al-aqrabin àwọn tó súnmọ́ wọn ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ àkójọ yẹn àrí lójú ayé ànàbí àkójọ kejì ní àkójọ tó máa lọ pàdé ànàbí lóru kì í ṣe ẹ̀ka lọ́sẹ̀ wọ́n á débẹ̀ nígbà táwọn èèyàn bá sùn wọ́n ó sì kú òun bẹ́ẹ̀ kan tó jí nígbà tí bàbá ń sún mọ́ bọ̀ àkójọ òru tí wọ́n bá fẹ́ bú ìdè àlùwò mọ̀ tí ọba sí jókòó òru ẹ̀ lè bú ìdè alukọ̀lẹ̀ lè máa ṣe èèyàn ó sì máa sáré kọ̀tàlì kí á mọ ètò kankan òní chéjì ìlú ṣẹ̀yà ìsìlámù sì ní dájọ́ láíláí ẹ̀ sì ní bọ́ lọ́wọ́ kẹfì tó wá lóhun òun sì tààtì payín wọ́n payín lọ́fẹ̀ẹ́ ni alukọ̀ kọ̀gbọ́n ìyanu lára mùsùlùmí alukọ̀ ò lo sẹ̀ríà alẹ́sẹ̀ alukọ̀ tá ikú kọ̀díṣẹ̀ tí mùsùlùmí bá wà náà ni ọ wà ọ̀lẹ́ tó wà náà ni ọ wà kẹfì náà ni ọ máa dájọ́ lọ
òfin tọ́lọ́run àdájọ́ tẹ́ pálùkọ̀ lábà máa bá lọ óyé àmọ́ká pé iṣẹ́ umọ̀ tẹ́ wí ni tá máa lòfin ọlọ́run bọ́lọ́run ṣe wí ẹgbẹ́ mi sìn iṣẹ́ mi ni halkọ̀ ẹgbẹ́ mi sìn iṣẹ́ kan tí àwọn kan tẹ́kùnra àwọn jọ yàn láàyò àmọ́ bó ṣe wọ́n kápẹ́nu áràkà ní ọmọ eke kan nǹkan ẹyọ kan náà ẹ̀mọ iye táràkà ń lò láti àchífò èèmù ẹ̀ téèyàn bá gbé ẹni tí wọ́n fẹ́ sí abẹ lọ sí maternity ibi wọ́n ti ń bímọ ẹnìkan mọ́tò jàmọ́lẹ̀ eegun rẹ̀ ti kán ẹ̀yìn rẹ̀ ti yẹ̀ ó nídìí iṣẹ́ abẹ ẹ̀dá gbé lọ bí wọ́n ti ń bí ọmọ kí ni wọ́n sọ wọ́n ó rìfà rẹ̀ wọ́n lọ síbítì ò ní capacity láti ṣe kíni láti tọ́jú ẹ̀ wọ́n á gbé lọ sọ́sibítì tó bá ṣe kíni so halkọ̀ táwa sàlàfíà ń ṣe àwọn alùsúnà ń ṣe àbí mẹ́tọ̀dù dáwà táwa lẹ́fù rẹ̀ lónìí nílẹ̀ Yorùbá kò lè bí wúmọ̀ láíláí ẹjẹ́ ń tó wúmọ̀ fún yín pé kí n tó wá kú mẹ́ wúmọ̀ bẹ̀rẹ̀ láti orí manhaj ọ̀rọ̀ Ọlọ́run àmọ́ tí wọ́n bá ṣàlàyé Ọlọ́run ó yẹ kó jẹ́ ẹnìkan ni ó ṣàlàyé kágbọ̀yé àwọn èèyàn náà lè bá jẹ́ kí ni o because táwọn èèyàn bá ti pọ̀ lórí ẹ̀ àgbọ̀yé wọn náà ó skiri yóò skata ustazun wahid yuntiju al-ummata al-wahida al-jama'ata al-wahida al-Qur'an àtàdísì ọ̀dọ̀ ànábì láti gbálà yẹ nígbà pé ustaz wa jẹ́ ọ̀kan wa ana hadhihi ummatukum ummatan jama'a ànábì náà kíláà náà ẹyọkan ṣùgbọ́n wa ń ṣe àmì àwọn àfáà wa pọ̀ kódà ọdún sàlàfíà tó pín alùsùnà náà pín àbí fatakọ́tàhù amúrọ̀hún baynahum subra ọba mú jihadi aka mú politics aka mú sàlàfíà àkídà lásán àkídà awalan àlàkídà awalan aka múra sí àkídà wọ́n ju jihadi lẹ̀ aka múra sí jihadi wọ́n fà àkídà lẹ̀ aka múra sí politics méjèèjì wọn ò tiẹ̀ sí kíni wọn ò ríro ẹgbọ́n mi ti fatakọ́tàhù amúrọ̀hún baynahum subra ẹgbẹ́ ẹ̀sìn yín lẹ́yìn ìgbà tánàbí ti jẹ́ ọjọ́ yọkan kullu isbin bima ladayhim farihun ó kálukú jọ wá bẹ̀rẹ̀ sí máa dunnú sí ẹnu díẹ̀ tí bá ń bẹ ní kíni o sàlàfíà ní òun nìkan lọ́nà àwọn tí wọn ní àkídà sàlàfíà náà ní àwọn ní jihad làwọn jihad lọ́nà àwọn tí wọn ṣe jihad wọn ṣe àkídà wọn ní politics lọ́nà tí mùsùlùmí wọn bá dá sọ́sọ́ ìlú yìí wọ́n bá politics lọ ẹ̀rí pé wọ́n lè bọ́ rí òṣèlú náà bá lọ ni wọ́n bá lóhun ní padà ẹ lọ politics wọ́n sọ wípé politics dá wa lójú ayé ànàbí gbogbo àwọn kìíní yìí bọ́dì oríṣiríṣi ni ìpín oríṣiríṣi ni àmọ́ ara bọ́dì kan náà wọ́n máa ṣe kíni ẹnìkan ni ó ti máa darí ẹ̀ agbárí ó so pọ̀ mọ́ ọwọ́ lára bọ́dì kan pọ̀ mọ́ ẹsẹ̀ pọ̀ mọ́ kùn pọ̀ mọ́ ọrùn ẹ má gé wọn tẹ́lá ti gé wọn ẹ lè pè é ní òdìdí ẹ̀dá mọ́ ẹ̀yẹn gbórí kúrò lára ṣé ó lè jẹ́ ẹ̀dá mọ́ ẹgbára kúrò lára orí ṣé ó lè jẹ́ ẹ̀dá mọ́ ọ̀dọ̀ ẹ̀yẹ ẹsẹ̀ méjèèjì ṣé kí ló lè ṣe mọ́ bó jẹ́ ẹ̀dá tí ń sẹ̀mí kí ló lè ṣe mọ́ kò sí tó lè lọ. bẹ́ẹ̀ náà nìkan sọ pé àkídà làṣẹ láàmà mójútó ibi ó ti kọ́ yín lákìdá ní Saudi Arabia kò sí kiri yóò ń bẹ̀ ní àwọn náà bá mú jihadi mọ́. àwọn kan ní sọ wípé atako jihadi ni bẹ́ẹ̀ bá ní tako jihadi kí ni ìdáàbò yín tó ní tẹ́lẹ̀ kúrò sọ kẹ́ tó ṣe jihadi nítorí sọ ni pé wà ìdù lọ́hó mọ̀sàtà tó mú kù wá ẹ múra rẹ̀ lẹ̀ ẹ̀tọ́ lẹ́sìn olórí ẹ múra lẹ̀ kó tó ṣe pé kí ni kì í ṣe gbọ́dọ̀ máa fẹ́ràn káàkiri tábà ti wà train táà náà good wọ́n sọ pé a máa fẹ́ràn káàkiri ó kí a lè máa kọlu yẹn sọ́ọ̀sì kí a lè máa kọlu yẹn ní rárá o ẹ múra lẹ̀ la tatamannaw liqa'a al-aduw la tatamannaw liqa'a al-aduw ẹ má máa ran kan pẹ́ mọ̀ lọ bá ọ̀tajà was'alullaha al-afiya àlàáfíà ni ẹjọ́ wà kí ló dé ọ̀nà àlàáfíà yẹn ni yóò jẹ́ ká complete tó yẹ ká sí kí ni o wọ́n yí dáná kí túmọ̀ tẹ bá pàdé wọn fásitì ẹ má sàá ẹ̀dúró fún wọn ẹ gbọ́dọ̀ sá kí ló tẹ̀lé ní sá wà èdò lẹ́hó mọ́sàtà tó ní kú wa yẹn láti sọ pé máa ń lam yàtì ẹjọ́ bá jagun lóyìn wà lam yàtì wùlẹ̀ gáṣùwà kò ní lẹ́mìí kó wọ́n jagun máa ta ní tatan jahiliya ìkó òkú bèbè lókú àdísí sọ́hẹ̀
nínú àdìsí mi anábì mọ́lá mi ẹjọ́ ìbá jagun ròyìn wàlẹ̀ mi jẹ́ hesi gáàsì yẹn kò wá tún pìpìà ẹ̀ tó lọ jagun kó pìpìà rẹ̀ sẹ́dà kọ́ jagun àbí kọ́ mọ́nì fúrúsọ̀ láti jagun bẹ̀tù wà pìpìà tí lọ jagun wàrà wẹ́pọ̀ fún wà fún lóúnjẹ tí ó lò gbogbo àwọn nǹkan tí ó lò pàtàkì wà pìpìà rẹ̀ fún anábì tó wá kú ikú òkú bètè ló kú ọ̀pọ̀ ẹ̀mí náà mọ̀ sọ fún yín níbi ọ̀rọ̀ kan pé tẹ́lẹ̀ kan máa ní ọ̀rọ̀ jihad tá à ń ṣe iṣẹ́ ẹ̀rọ ní máa bá kèfèrí ẹ sọ fún kèfèrí ibi ọba bìlọ́ọ̀gì sí kọ́ sọ fún pé wọ́n yọ jihad kó mẹ́ ìwọ kiri yó tọ́ ẹ̀ sísìn bí ṣé èsì àwọn sọ́jà lọ́wọ́ kó alẹ́rú bì kẹ́yìn ò tó rọwọ́ mú ni ẹ lọ sọ fún wọn níbi tí wọ́n ti mú kiri yó wá ẹni wọ́n pa sọ́jà wọn rẹ wọ́n pa wẹ́pọ̀ wọn rẹ wọ́n kó sómi wọ́n mọ́ ní sọ́jà wọ́n mọ́ ní ọlọ́pàá ìwọ ẹlọ́bọ sẹ́wọ̀n kan lọ lóbìsì ìwọ kọ́ lè àfẹ́ẹ̀rí àlùwò kí ló bá lùwò ṣe nígbà ní kò sí jẹ́ àdìmú ẹ̀sìn so àlùwò tí ẹgbẹ́ rẹ atamátàṣe gbogbo nǹkan gbogbo wẹ́pọ̀n rẹ ó ní jihad lọ́dọ̀ tàà náà ìjọ tí wẹ́pọ̀n rẹ bá gún ọ táwọn òsì ní jihad ọkàn máa ṣe àlìsìn ní àbá máa sá káàkiri àmọ́ tó wá kàn pé tó bá ti gbé wá àwa náà àwà lẹ̀ àṣà rárá èyí àfìràwà sáyé kí ni o àpọ̀nlé àníbi wá ní àlàáfíà ní ká máa wá ẹ má pọ̀ sí jà o kí ló dé sẹ́ni tí Islam gbé lọ́wọ́ ó lè fi àlàáfíà tún gbogbo ayé ṣe gẹ́gẹ́ bó ṣe ṣe Mọ̀dínà ṣẹ́ńjà Mọ̀dínà wọ́n lọ́mọ ogun Mọ̀dínà ni wọ́n ọjà ìjà kankan ní Mọ̀dínà gbogbo ará Mọ̀dínà sinmi yíyan láìsí wàhálà kankan láìsí jà kankan ọgbà àbára mi níbo nìjà tí máa ń wá níbi àwọn èèyàn kan láwọn ò lè gbálàyé ó sì gbọ́dọ̀ sọ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ àní gbọ́rọ̀ àní jẹ́ lómi ọ̀gbọ́n kí ẹ á fẹ́ ìjà láfẹ́ àwọn àjùpéjà ni sẹ́nu fáwọn èèyàn bẹ́ẹ̀ bàbá àwọn ìjàkadà ọ̀rọ̀ wọn ní gbọ́dọ̀ tẹ́sí kí ni ànábì wa Màdínà kò fogun gbà àmọ́ Mákà ló fogun gbà kí ló dé tí ìlú méjèèjì yàtọ̀ síra wọn ará Màdínà fẹ́ gbọ́ kí ló fẹ́ sọ tí ọba ti wọlé àwọn onígbà bẹ̀jọ̀rí ti gbà tànàbì wọ́n sì yàn kọ́kọ́ máa darí ibẹ̀ bẹ́ẹ̀ náà làánà o tẹ́lá fi álẹ̀ ká máa ṣàlàyé ẹgbàláyé o tẹ́lá fi álẹ̀ ká máa ṣàlàyé àlàyé wà àẹgbọ́ tẹ́lá bẹ́ẹ̀ ti gbọ́ yá fi ilẹ̀ ẹsẹ̀ tí káàdó òsì kíni káṣe tí a àwò tẹ́tọ́ dáa jù náà àti ẹsẹ̀ tí ká ṣùgbọ́n tẹ́ bá ní pé ẹbẹ̀ tí ń pọ̀ ṣẹ́ yìí mùsùlùmí àpáyé o ẹ̀ lè pàwá o kílódé tẹ́bá ti nawọ́ ọjà wá ní òsì kíni àjà àwàjá o ìyẹn ni táwọn ẹbí wí ẹ gbọ́dọ̀ wá ìjà ẹ gbọ́dọ̀ kọlu chọ́ọ̀chì ẹ gbọ́dọ̀ kọlu ẹlẹ́bẹ̀ wọn kápẹ́ pa ọgbọ́dọ̀ wọ́n gba ìsìláàmù rárá kò sí mẹ́sẹ̀ wá ṣùgbọ́n tẹ́ bá gbé ìjà yẹn wá ọ ń bẹ lára tí a náà o àbí ẹni ká má ṣe tí a fi hálẹ̀ ká má ṣe tí a tó bá yá ọkọ̀ gbàgbọ́ aláàyè fún nú ẹ̀sẹ̀ wa ìlú tá a bá gbà aláàyè fẹ̀lẹ́bọ kí ni ààyè rẹ̀ máa ṣe tí ẹ má fọ́ ọ̀sẹ̀ wa ẹgbẹ́ ṣe tí ẹ lọ́dọ̀ ara rẹ̀ kọ́ sọ pé fẹ́ sọ̀rọ̀ ní ìsìn kọ́ wá ní gbogbo wọn wọlé àníwọlé o wọ́n lọ wọlé fúnra rẹ̀ kọ́ lọ sí yàrá rẹ̀ kódà aládùúgbò rẹ̀ ọ̀gbọ́dọ̀ lé wọlé o lẹ́tọ̀ọ́ láti kéde o láti lé wọlé a máa síwáṣì fún ọlọ́nà tó kọ́kọ́ kó ní kọ́ máa síwáṣì fẹ́ gbọ́ ara wà Islam ẹ̀yin student kìí ṣe student ti ń bẹ Nàìjíríà student ti Nàìjíríà lánàá kò ní problem òun ní máa dìde sólógun òun ní máa lead riot láti jàfẹ́tọ̀ àwọn aráàlú àbí àwọn student 1970s 80s but student 2000 ó ti ní problem táwọn ará ilé wọn ní òun náà ní problem ojú kòkòrò problem corruption àwọn student wa lánàá àwọn alólólógún lọ abẹ́ẹ̀kọ́ ní alólìdí riot àtàwọn ọmọ lúwà àbútọ́kàwé today àwọn comrade àná àtàwọn student àná tẹ́tò lẹ́yìn wọn tí wọ́n láwọn lé ológun lọ ológun ṣèbàjẹ́ kọjá láàlú ọgbádùn níbo ni àwọn student tí wọ́n lead revolution yẹn wà Muslim student ń bẹ láàrin wọn lọ́jọ́ náà Christian student ń bẹ láàrin wọn lọ́jọ́ náà ẹlẹ́bọ náà ń bẹ láàrin wọn èwo kí ló ṣe wọ́n táàfin rí wọn mọ́ lónìí ìyàtọ̀ jẹ wá lásìkò yẹn tá ń jàjà rẹ̀ sẹ́fẹ́ sọ fún wípé ìsìn ò ti dọ́bù èlò dọ́là ń gbà níbo lẹ́wà àwọn comrade nígbà náà wọ́n ti di common rate lónìí àwọn comrade kò sí comrade kankan mọ́ comrade tàbí comrade lónìí
ẹ̀yẹ wa kílẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ nǹkan mẹ́ta kan ti ṣẹlẹ̀ sáwọn student so nǹkan mẹ́ta tó ṣẹlẹ̀ sí wọn yẹn kò lè jẹ́ kán perform oye number one òun náà lẹ̀sìn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ẹ̀sìn sí ní ààyè kíní yìí kò tí gbogbo tẹ̀sìn internet student 1970 student 1980 student 1990 gan kíní yìí tí affect internet ẹ̀sìn kò tí bàjẹ́ jù ifo ètò jẹ́ Christian nù wọn kò tí bọ̀ sí level alifasad Christian ní tí èsè Muslim ní tí èsè kíni o tí èsè Christian but wọ́n ti ní corruption tó pọ̀ jù so problem aláwọ̀kọ́ tó kan àwọn student wa lónìí ni pé wọn ò lẹ́sìn kó lè tó jẹ́ Christian ọ̀lọ́ chọ́ọ̀chì kò gbàgbọ́nú chọ́ọ̀chì bó ti ẹ̀ sí pé chọ́ọ̀chì ò ní agbára ìmánì tí Islam máa gbé sí àánú Islam ló ní ẹ̀kọ́ tó pọ̀ ju ti Christian lọ ó ní ìmánì tó strong ju ti Christian lọ ó ní mọ́nà ájù tó dáa ju ti Christian lọ ó léètò tí Christian ò ní 1/3 rẹ̀ wallahi ta'ala àfi tó bá jẹ́ òkòlù tó kàchẹ́ra wa lókù àìṣẹ́gbẹ́ wọn o ṣùgbọ́n lọ́jọ́rùn Christian náà ń jẹ́ Christian wọn àti ní problem corruption níbẹ̀ yẹn láti wá sọ pé ọ̀dọ́ wa lónìí bila din bila iman no faith ibikíbi tẹ́ bá ti rí tí wọ́n bá ti ń sọ wípé kò sí mọ́ọ̀nì ìtẹ́ máa rí pẹ̀lú wọn tí wọ́n máa bàjẹ́ òun náà ní kólókò tí wọ́n bá ti sẹ́sìn kò ní sámánà àmánà ní ìmáàmù wà àmánà ní ìmáàmù kí ni o gbogbo wà ìwà pọ̀ bí ìwà rẹ̀lẹ̀ bí ìwà àánú oríṣiríṣi ó kọ́ lẹ́lẹ́ pé ìwà àmọ́ lè máàmù gbogbo wọn ọ̀gá gbogbo wọn ní kí ni o àmánà ní pé kéèyàn ṣe trust wàlá hamanatu liman la imanu lahu ẹnikẹ́ni tí Ọlọ́run bá ti jìnà sí tí ọmọ Ọlọ́run tí ọ̀ràn tí Ọlọ́run kò lẹ́sìn nìyẹn ẹni tí ó bá ti lẹ́sìn kò lè ní àmánà. Nigeria students yesterday wọ́n sì ní àmánà yẹn ni pé wọ́n sì trust níwọ̀nba Nigeria students á yarí pé ẹ̀rí bribe wa ibi ọba dúró sí ni wọ́n sì kéde ni wọ́n dò sí bẹ́ẹ̀ náà àwọn comrade tó gbọ́ àwọn létẹ́ ti wá ilé ẹlẹ́sìn mùsùlùmí gidi ní bẹ́ẹ̀ náà ni ètò jẹ́ Christian rẹ̀ náà ní í ṣe wọ́n àti ní problem corruption ọ̀tọ̀ corruption kí ni problem ẹlẹ́ẹ̀kejì tó bá student ò ní corruption gangan corruption ni wípé àwọn nǹkan tí wọ́n ti fòfin sí pé bó ṣe yẹ kó máa lọ rí ká máa padà sí ọ̀nà ìdàkejì corruption ni alibagiu ká máa yàwó èèyàn jẹ zulimu ká máa yàwó èèyàn jẹ corruption ni asarkọ ká máa jí owó òlù ká máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ ẹgbọ́n mẹ́sìn àwọn corruption yẹn tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá wà àwọn òbí wá ọ̀pọ̀lọpọ̀ wọn corruption ìwọ ọ̀dọ̀ tí ẹran náà àwọn ìjọba wa corruption wọ̀ wọ́n ní gbàtàwé ìjọba ní débẹ̀ ní corrupt láràlú wa ń pariwo mọ́ àbí ìjọba ní débẹ̀ ló ń corrupt aráàlú wa ń pariwo mọ́ ṣùgbọ́n lónìí àtàráàlú àtijọba náà jọ corrupt so student náà corrupt kí ni kẹ́lẹ̀ kẹta táwọn student wa ní àwọn student wa wọ́n fẹ́ sí struggle mọ́ ẹ̀yọ́ ọmọ ìpé gbogbo ẹni tí ọba ti lẹ́sìn tó corrupt àti kú mọ́ ẹsẹ̀ gíní ìmá lè fún gbogbo nǹkan tọ́nà wọn bá dá ni yọ́ máa bẹ̀rù ẹgbẹ́ bá mọ Ọlọ́run nǹkan tọ́nà dá máa bẹ̀rù ó tọ̀ àmọ́ tó bá ti mọ Ọlọ́run gbogbo nǹkan tí Ọlọ́run dá lọ́wọ́ máa bẹ̀rù Ọlọ́run máa bẹ̀rù ẹ̀ àwọn sọ́dẹ̀ tí wọ́n láyà mọ́ torí pé ẹnikẹ́ni tí ọba ti ṣe trust ẹgbọ́n mi ṣe ẹnikẹ́ni tí ọba ti ṣe trust kò ní sí kankan tó no trust ìwà rẹ̀ iná lọ́mọ rò bí gbogbo ara yòókù ló sì kíni yóò wù today àwọn èèyàn wa wọ́n fẹ́ jà fún èèyàn kankan mọ́ ẹwọ gbogbo bá ṣe ń pariwo bí kan ṣe ń ṣe kò ní tó mẹ́ta tí wọ́n ń yarí tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni ẹwọ bá ṣe ń wò dọ̀ ní ìsìn kí ló dé àwa náà participate bí ó lè tíjọba bá ní epo yóò kàrà lé 1 naira àwọn sì fi 3 naira kan
ọ̀tọ̀ ni nira tíjọba ń fún wa dọ́ọ̀bù rẹ̀ làwọn aráàlú ṣe kéde là ń fúnra wa àwọn kankan àdá ló jẹ́ pé kama kuntum yuwalla alaykum bẹ́ẹ̀ bá ṣe rí láti ọ̀darí yìí náà ṣe kéde fọ́nà àti ọ̀darí yàrin yìí náà ló ṣe kéde yóò ti jáde ìwà ayé lọ́wọ́ náà máa wù am advanced one ìwà ayé wọ́n máa wù am advanced kí ni o ètò ju ti yín lọ tó lágbára tó máa affect gbogbo yín tó nípa bẹ́ẹ̀ àwọn student ń bẹ lónìí wọn ò ṣe fi súnmọ́ movement wọn lè move anything wọn lè move anything wọn ti lack everything kí ni ó kù fún ìgbádùn ayé orin rádaràdá kọ́ máa jó kọ́ máa wo okú o kí ni ìwà dé ọwà kápámọ́ gbogbo tó jìnnà lójú súnmọ́ ní corruption gbogbo corruption tó jìnnà pàátá ní kí ni mú wá ṣẹ́rẹ́ tó sọ ìrọ̀kà fún yín nínú corruption tó le jù náà ni kí obìnrin kọba yé yẹn jẹ́ kíní yìí ó kópa tó lágbára abẹ́ẹ̀kọ́ni kó tó kan pa máa jalè obìnrin tó bá ti ba yé ẹnìkan jẹ́ ó lè náà rí tí ọjà bákan náà ọtí mímu gbogbo ẹni ọba ti mú kékeré nú ọtí yóò mú ètò kékeré tó tóbi ẹ̀yẹ wa ẹni ọba sì lè mutí ẹni ọba lè ṣe ṣìnà wàláhì yóò lè jalè ẹ̀yẹ ọmọ pọ́pọ̀lọpọ̀ ọmọ mẹ̀kúnnù tí wọ́n wá tí wọ́n jẹ tánjọ́ ọmọbìnrin ẹni bí ọ̀fẹ́ ṣe ṣìnà ní tí ó jẹ lójú ṣe kíni lójú ṣe ṣìnà abẹ́ ọkọ́ni ẹ̀ṣẹ́ ti bàjẹ́ lára àwọn èèyàn kò sóòtọ́ mọ́ so problem tí ó kọlu àwọn student wa tí ṣe kó problem ẹ̀sìn gbàtẹ́sì tí ó rún wọn tí wọ́n lẹ́sìn ìyẹn lọ́jọ́ kí corruption náà ṣe kíni kó jẹ gàbálẹ̀ lórí corruption ń bẹ lára student bó ṣe wà lára olóṣèlú corruption ń bẹ lára aráàlú bó ṣe wà lára olóṣèlú àwọn nǹkan ìlú ọ̀jẹ̀ káṣíkíní ká lè gbérí náà mọ̀ ẹ̀yọ́ ya tó bá jẹ́ pé irú student wo ni ó kópa níbi àti bó èdè kíni yóò jẹ́ student tó pé rọ̀báàni ẹni ẹ̀fọ́ ẹ̀sìn rẹ̀ ẹni tí ò kó ònà agbo ẹ̀sìn kì í ṣe tó ti fo gádà tẹ́wọ́n níta ló fo gádà ẹni tí nǹkan márùn yìí tọ́ba láàkì ẹ̀ ó ti fo gádà nǹkan márùn ìwà àdúrà àdìsí kàtà lọ pé ọlọ́run pa mí láṣẹ nǹkan márùn ọ̀rẹ́ ni kí n pa yín láṣẹ rẹ̀ aláwọ̀kọ́ àsámúwò gbogbo student ẹ bá ti rí tí ò níbi títí ń gbọ́ lecture gidi kò ní mentor sámúwò ni pé máa gbọ́rọ̀ torí tó pilẹ̀ Islam nù gbọ́ ni tó bá ti gbọ́ kò sí tó fẹ́ mọ̀ yorùbá mi yé today tá bá rí ọ̀pọ̀lọpọ̀ student bá ń gbọ́rọ̀ bí àwọn ọ̀rọ̀ tí ó tó ẹlẹ́rìn tí ó tó sọ di irú èèyàn tó lè change àwùjọ àbí tó lè wúlò láwùjọ ẹgbọ́n prison àwọn mọ́nájú ọ̀rọ̀ ìfẹ́ dákọ àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ káàkiri kìí sáwọn ọ̀rọ̀ tó lè jẹ́kẹ́ jẹ́ àtọ́líbùlì mìsáàlì anamusaji the model Muslim student irú ìta méjì torí student gangan olóòlù fọ́ọ̀mù wúmà oláì fọ́ọ̀mù wúmà gbogbo ẹ̀ka tá a fẹ́ fọ́ọ̀mù nínú owó mà inú student ni ó ti kọjá so today àwọn student ń bẹ yìí tá a bá fẹ́ fọ́ọ̀mù wúmà ò ní dúró yóò dẹ̀ gẹ́gẹ́ bí blọ́ọ̀kù tó yẹ wọ́n fi blọ́ọ̀kù bí blọ́ọ̀kù tó yẹ pé wọ́n fi sìmẹ́ǹtì odidi ó yẹ wọ́n fi mọ wọn blọ́ọ̀kù 40 ó yẹ wọ́n fi sìmẹ́ǹtì odidi kan fi mọ 40 lápòjú ènìyàn wọ́n wá lọ fi sìmẹ́ǹtì kan wọ́n lára fi wá 120 ṣé ẹni fi wé ètò ẹ̀ pé 40 ní àwọn student wa lónìí wọ́n ní stamina kí ni stamina tó yẹ kí student ní àṣàmù ẹ̀kọ́ gbọ́rọ̀ ọlọ́run kí man lè wà ní kéde ìgbésí ayé rẹ̀ kéṣe kí man láfẹ́ gbèsè student látó fi lè ní stamina student wa ní ìdí àkídà alìsìlámíyà tí ó mú jìnà sẹ́bọ́ ó ní ìdí súnà tí ó mú jìnà sí bídíà fíkí òsúnà fíkí àkídà ó ti ní sìn bẹ́ẹ̀ náà ni fíkí òsàkọ́fà alìsìlámíyà ọ̀làjú ti Islam fíkí olùwàkà ó yẹ kí student wa current kọ́mọ kí ní ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kó mọ àwọn power wo ló ń lọ́nú ayé tí ń destroy Islam tí ń gbógun ti Islam ọ̀nà wo ló ń gbà operate láti destroy ayé ọ̀nà àwọn wo ló ń darí ayé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn student wa wọn ò lágbọ̀ yẹ fíkí olùharaka
ó yẹ kí student wa understand báwo la sì lè túlù ṣe nílànà bára bí ṣe kí ni o bó ṣe tó ṣe fíkíwùn kìíyàn èyí táyà ẹsẹ̀ ń pariwo ẹ̀ fíkíwùn kìíyàn ni pé gbogbo àfà tó mọ̀ kéw ó lè mọ̀ bóòlù sí lè tún àwùjọ òun ṣe àfà kan lè mọ̀ kéw lásán kọ́kàn máa ṣe alukọ̀ ọmọ bí ó sì tún àwùjọ ẹ̀ ṣe òkú náà ka fíkíwùn tó yẹ pé ìnáwó fíkíwùn dọ́ọ̀ ọ̀ṣọ́nù ni o òun lànàbí lò tó fi fọ́ọ̀mù àlùwọ́mà fíkíwùn ká máa ṣàyànjọ́ díẹ̀ ká máa kọ́ ọ lẹ́kọ̀ọ́ ká jẹ́ wọn ó kójọpọ̀ lẹ́yìn náà ká máa fọ́ọ̀mù nú wọn bí eré àbíta bá wà bó bá ṣe gbà ẹ fọ́ọ̀mù ọmọ ogun láàrin wọn nígbà tẹ́ ti rí wọn tí wọ́n pọ̀ ẹyọ ọmọ ogun bẹ̀ ẹyọ mídíà bẹ̀ ẹyọ àwọn tí wọ́n mọ̀ sí dáwà ẹ bá penetrate àwùjọ tẹ́ wà yẹn ẹ penetrate ẹ wọnú ẹ̀ dáadáa ẹ gbọ́n mi sì tẹ́ bá wọnú ẹ̀ tán ẹ wà lẹ́gbẹ̀ẹ́ òṣèlú ẹ má jìnnà sòṣèlú torí òṣèlú gbogbo tẹ́ ń kọ́ bọ̀ wọ́n lè wo òṣèlú lè wo gbogbo ẹ̀ tí ó dìṣọ́ rẹ̀ wọ́n lè sọ pé ẹ gbọ́dọ̀ kírun mọ́ níjọ́ tí àrùn ọ̀rọ̀ coronavirus kọ́ni tíjọba ní ẹni ẹ̀ka gbọ́dọ̀ sí mọ́sáàsì tàbí tó bẹ́ẹ̀ àti ní mọ́sáàsì so òṣèlú ó lè má jẹ́ kírun so ẹ má jìnnà sòṣèlú àmọ́ ẹ má wọnú ẹ̀ ní wíwọ̀ tó lè destroy yín ẹ bú ìdí tí yín ni ẹ wá jọ máa negotiate láàrin ẹ̀ tàwọn tí ń ṣe tẹ́lẹ̀ bá máa súnmọ́ díẹ̀ díẹ̀ nígbà tó bá yá aráàlú ó rí pé candidate tí yín ní máa ṣe dáadáa candidate àwọn olóṣèlú èsì kí ni o tẹ́yìn bá yan ọ̀nàrẹ́bù yìí máa ṣe dáadáa ìfá tí gómìnà yìí bá débẹ̀ aráàlú ó gbádùn ó fẹ́ pé tí president yìí náà bá débẹ̀ country ó ṣe kí ni yóò change ọ̀rọ̀ mi yé wọ́n mọ̀ ní wá agbọ́dọ̀ jáde kì í ṣe pé a máa tẹ̀lé wọn wọ́n mọ̀ tá a jáde sáwọn èèyàn kì í ṣe pé a máa tẹ̀lé àwọn èèyàn a gbọ́dọ̀ follow wọn bí politics ṣùgbọ́n a gbọ́dọ̀ fi politics sílẹ̀ táwọn politics sílẹ̀ wọ́n fi politics destroy wa ọ̀tá lè gbàgbẹ́ láti destroy wa láti pa wá politics tí a bá ní a lè rí authority fún sẹ́ríà Kùránì ò lè pé a lè lò pé tí kò bá sí agbára torí authority táwọn wí ọwọ́ politics ló gíní nígbà fẹ́ lo sẹ́ríà nordic sẹ́kẹ̀dì hàwù ilé ẹjọ́ lo sẹ́ríà òṣèlú wọ́n dá sóṣèlú ní nọ́ọ̀tì ni àwọn afá àti bá ọgbà ọ̀nàrẹ́bù ti ń bẹ ní àwòsì sọ̀rọ̀ sẹ́ríà wọn tó yàtọ̀ wọ́n fẹ́lẹ̀ bá fẹ́ lo sẹ́ríà gbogbo àwòsì bẹ́ẹ̀ agree wọ́n bá sẹ́ríà yẹn lọ wọ́n fẹ́ máa fi òfin bá wọn fa wàhálà pé ẹ lè gbédélẹ̀ fún common law sẹ́rí níbí báyìí common law christian ló ní common law ló jẹ gàbá lọ Yorùbá tí í ṣe christian kí ni o law àwọn nọ́ọ̀tì àná wọn á yarí túrò àwòsì wọn wípé kí sẹ́ríà kọ̀ọ̀tù sẹ́ríà law kó náà jẹ gàbá ní kí ni o ní nọ́ọ̀tì Yorùbá wọn yé irú níbí báyìí nìsín tí wọ́n bá gbé ọ lọ sílé ẹjọ́ tó bá báyàwó yàwó sùn tí wọ́n bí ọ léèrè tó ní yẹ́ẹ̀sì ọba sùn tí wọ́n bí ìyàwó náà léèrè tó ní yẹ́ẹ̀sì àjọ ṣe ṣìnà bẹ́tà lọ́kọ̀ rẹ̀ àwọ́kọ̀ òun rè ọ̀kan nìkan wọ́n gbádùn brọ́dà ìdí ẹni brọ́dà sẹ́yìn náà sì bá ṣe ṣìnà bẹ́ẹ̀ ni sẹ́yìn pé wọ́n gbọ́dọ̀ dájọ́ ṣìnà fún níbí báyìí ní kóòtù ti mẹ́ tí wọ́n bá gbé lọ sí kóòtù dé yóò ní ọ̀sẹ̀ ni lọ́sùn state ọ̀sẹ̀ Lagos state ọ̀sẹ̀ Ọ̀yọ́ state ọ̀sẹ̀ Oǹdó gbogbo ilẹ̀ Yorùbá pátá ọ̀sẹ̀ tí wọ́n tẹ́ bá ti dé Kwara nílọrin ọ̀sẹ̀ wọ́n bá gbé ọ lọ kóòtù pé ọba yàwó yàwó sùn ó sì jẹ́wọ́ obìnrin náà jẹ́wọ́ ọ̀sẹ̀ kí ló dé nítorí pé sẹ̀yà ń bẹ ní kíni níbẹ̀ mùsùlùmí bẹ gbérí mùsùlùmí bí òṣèkéde ògbérí mùsùlùmí tó bá gbérí tó ní sẹ̀ríà níwà language níwà arabic language mi sẹ̀ríà ní òfin mi ẹgbẹ́ mi sìn ilé kéwòn ní education mi amirul mu'minin ní ọba mi ẹgbẹ́ mi sìn èmi náà sì ní security tèmi èyí náà máa pè ní woman ṣẹ́jú máa rùn mọ́ dákọ́ ó ní sẹ̀ríà lófin tèmi kìí sí common law kìí dẹ̀ sí ètí àwọn tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ ààfin olúwo magistrate court abúgbẹ̀ customary court àwọn ọ̀sẹ̀ṣẹ́ ló ní customary àwọn christian ló ní magistrate at high court àwọn sẹ̀ríà court ní bí gbogbo ṣe tó gbogbo court tiẹ̀ náà tó náà ní appeal àwọn náà ní tiẹ̀ náà wọ́n dẹ̀ apply rẹ̀ náà ṣe dé lọ́rin wọ́n apply rẹ̀ wọ́n á ní kílódé tó fi apply rẹ̀ lẹ̀ Yorùbá wọ́n náà mùsùlùmí ò béèrè fún bẹ́ẹ̀ ṣe dẹnu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ lẹ́nu tí Awólọ́wọ̀ gba òmìnira wá tí ó ní àyè owó náà yẹ kéwó ní kò sáàyè fún kéwó sẹ̀ríà nǹkan ó ní kò sáàyè fún sẹ̀ríà ẹ̀dẹ̀dẹ̀ núlẹ̀ láti ìgbàun láti 1960 ẹ̀dẹ̀ núlẹ̀ títí di 2024 ẹ̀wọ́n kọ́ ayé kìí ṣe wúmọ̀ lẹ́ni tí ó ní sẹ̀ríà likullin ja'alna minkum shir'atan wa minhaja Christian ní sẹ́ríà ààrẹ rẹ̀ àti minhaju rẹ̀ ẹ̀yin Muslim náà ní ẹlẹ́bọ náà ní ẹ ti rí kóòtù ti ẹlẹ́bọ
ẹ ti rí kóòtù ti Christian kóòtù tẹ̀yìn dà ẹ wá pa ẹni ẹ kì í ṣe woman ó ní language tiẹ̀ èèbó ni ti Christian Yorùbá ni tàwọn ẹlẹ́bọ ẹgbẹ́ mi sè Arabiya ni kéde tàwọn mùsùlùmí ṣé ìbá mi yé Arabiya ni tàwọn mùsùlùmí wọ́n bá kí ó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀dẹ̀ ló lẹ́lẹ́yìn àfà ẹ̀rànjú kàkàkà mọ́lẹ̀ kí ó lásán ilé kí ó tún wò finance wáyìí ilé kí ó ta tí ń ké látọgọ́rùn ọdún mẹ́ta kéèbò tó dé téèbò wá dé táwa náwó sí téèbò téèbò sì ní ti ṣọ́ọ̀ṣì ló mú téèbò wá aláàmì káwé ẹ mọ̀ sọ wá di Christian ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe náwó fún sùkúù tàwọn Christian tí wọ́n mú wá ẹ náwó fún lè kí ó tàwọn mùsùlùmí dáadáa sí kéde káàwí bẹ́ẹ̀ ká takúlẹ̀ lórí bẹ́ẹ̀ ó sì máa rí bẹ́ẹ̀ láfi jẹ́ woman tí a yẹpẹrẹ lágbóèjì ẹ̀ bẹ́ẹ̀ bá kéwú tó wá fẹ́ ní ìkọrí nọ́ọ̀tì wáyé tí ò lè ní ilẹ̀ Yorùbá Arabic board ọ̀nbẹ nílọrin ẹ̀ lórí kàkà ilẹ̀ Yorùbá yìí kì í sí àwọn àfáà ẹ̀ máa sọ lójú ọba wọ́n rànjú ni lèmọ́ wọ́n rànjú àfáà mòdìrú lẹ́kẹ́ wọ́n rànjú wọn ọmọ bí wọ́n ṣe ṣe kílódé wọn move we need to move so student tó lè fọ́ọ̀mù woman yóò jẹ́ student tó kíni ó ní àgbọ́yé ó lákìdá ó rà sáàdì tí ń ṣẹlẹ̀ ó níbi títí ń gbọ́rọ̀ bá ti ní problem one níbi tá ti ń gbọ́rọ̀ tọ́ ànábìnrin ẹlẹ́kejì ní tọ́ àlẹ́ tá ń tẹ̀lé àwọn tá ń tẹ̀lé pọ̀ wọ́n á máa jà láàrin ara wa wá gan amójútùú tá ń lọ́mọ́ because tá àbá ti lẹ́yìn tá ń tẹ̀lé irú ẹ̀ tá ń tẹ̀lé ni ó fojú ọ̀nà hàn wá àwọn kan tẹ̀lé wọn àmọ́ wọn olójú ọ̀nà àkídà wọn ni tó bá mú ọ lọ báyìí wọn ní jókòó sí alukọ lásán náà ni ẹ̀ta fẹ́ tẹ̀lé ọ gbọ́dọ̀ mọ ojú ọ̀nà bó láti rìn táàbìdé wúmọ̀ lẹ́yìn wúmọ̀ ìmára lẹ́yìn wúmọ̀ kí ni ìmára lẹ́yìn ìmára ní kìláfà àti ìsáájú àwọn bá débẹ̀ àbí wọn bá débẹ̀ bẹ̀tù wúmọ̀ kọ̀ọ̀kan ní pé àkọ́ fọ́nsẹ̀nà gẹ́gẹ́ bí wúmọ̀ ànábì àfọ̀nsẹ̀ láwùjọ táwà àní wà lábẹ́ wọn ní ìṣe ẹ̀kí ṣe wúmọ̀ fọ́lọ́ ummatun kuntu ayra ummatin ukhrijat linnas ukhrijat antum lam takhruju linnas jáde náà níbo ni èdè lábá lè fi sí abẹ́ ẹgbẹ́ English òkè níbo lè fi lè tó sí abẹ́ ẹgbẹ́ Western education òkè abẹ́ ọkọ ní níbo lè fi sẹ̀ríà sí abẹ́ ẹgbẹ́ ọdá sẹ̀ríà òkè àbí nílẹ̀ yóò báyìí ẹwà kọ́ra ní wọ́n ẹ̀kì ṣe wọ́n antum jama'atul muslimin jama'a lásán ní ẹ̀kì ṣe wọ́n tó ẹ̀ lórí ju ara ìkù lọ wọ́n tẹ́ fi lórí ju ara ìkù lọ jẹ́ pé ẹ̀ẹ́rà máa àwùjọ ni ẹ̀ tó bá ní sí ní ọmọ àgbà ṣe yín ṣe nígbà tí a bá rí ọgọ́rùn-ún ràkúnmí tí wọ́n ń bọ̀ báyìí àtọgọ́rùn-ún ràkúnmí tí wọ́n ń bọ̀ báyìí ràkúnmí èyí tó lọ́jọ́ ọgọ́rùn-ún àbí ọgọ́rùn-ún méjì Fúlàní bẹ́ẹ̀ ràkúnmí èyí ọgọ́rùn-ún kàdí méjì kò sí Fúlàní bẹ́ẹ̀ àbí èjò àjọ papọ̀ kí náà ṣẹlẹ̀ ètí Fúlàní níwọ̀n mẹ́hùn yóò kó ètí òní Fúlàní yóò kó mọ́ ti ẹjí ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá nù kiri ó ló gbà sí wa sí bẹ́ẹ̀ dé báńkì kiri ó lẹ́bà ń bẹ̀ bẹ́ẹ̀ dé iléeṣẹ́ ìjọba kiri ó lẹ́bà ń bẹ̀ bẹ́ẹ̀ dé gbogbo ọ́fíìsì kiri ó lẹ́bà ń bẹ̀ àwọn lọ́gàlọ́gà kiri ó ìbòlẹ́ àti abá mùsùlùmí ẹbà àwọn bí jáàbù mọ́tò tó wá lásìdẹ́ǹtì mọ́tò èrò tó lásìdẹ́ǹtì Fatai lọ́wà àṣàkí ló ṣe kí ni ló ṣe kọ̀ǹdọ́ ẹbà wọn ní ibi tá ti ń ta kúlíkúlí ibi àti ń ta pure water ibi àti ń ṣe jáàbù káàkiri alásábà máa ń pọ̀ jù nínú àwọn bíríkìlà àwọn àlà máa ń pọ̀ jù nínú mọ́kálíkì gan àlà máa ń ní gáràjì àmọ́ tó bá ti jẹ́ pé ibi wọ́n ti ń gbàgbẹ̀ mú ìjọba tẹ́ ti ń gba sálárì àákèrè ń bẹ̀ gbogbo bí lárí àákèrè ń bẹ̀ abẹ́là wà lókè ọlọ́ni ẹ̀ jáde ẹ̀ kúrò lábẹ́. Just tell them we want Arabic language with English language. Sọ́mọ́ làwọn ọ̀fẹ́ rẹ̀ and kọjọ second language. Adéẹ̀kọ́ ni we must tell them. Ẹ bá sọ fún yín pé sọpá àṣẹ ìbò mọ́ torí àwọn tí ń ṣe ìbò. Ṣùgbọ́n ẹ bá ní fúnlá bá rán sí lẹ́gbẹ̀ẹ́. Èbó Christian ló ní Àràbí àlàwà ní àṣìkò wà bí ní ẹjẹ́ àjọ máa sọ. Láìjẹ́ bẹ́ẹ̀ ẹ mọ́ sọ ìbò ẹ mọ́ sọ lábá kájọ máa sọ Yorùbá tá àjọgbọ́. Wà lè ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé ummatu mayyita wala yumkinu umma an tamut la yumkinu umma an tamuta umma ànábì èkú tẹ́ bá fi lè bá dé umma ìmára ní ó dìde tẹ́ bá fi lè bá dé ìmára ìláfà ní ó dìde walan takuma ummatul islamiyya lan takuma ummatu illa an takuma jama'atun namuzajiyya namuzajiyya ní ó kéde jama'a alkọ́ umma náà ò ní dìde jama'a namuzaj ní ó dìde jama'a namuzaj ni máa bí umma kí ni jama'a namuzaj jama'a tó pé bó ṣe tóbi lọ ní yóò mọ̀ fún wa ní structure kí ni àwọn ìkú wa lè máa kọ́sẹ̀ rẹ̀ o
àwọn àmì ẹ̀tọ́ kọ́ bẹ̀rẹ̀ security àbí àwọn àti kọ́ṣe wa níṣẹ́ àwọn kọ́ṣe wa gbogbo tá a bá gbé wá láti fọ́ọ̀mù structure bá a fẹ́ bá a kọ́ a sì kí ni a kọ́ṣe adíjoko kan gbogbo ìjà táwọn tí wọ́n ju àlọ́ ò lè parí làmọ́ parí mẹ́ tourist ẹ̀rí ẹ̀mẹ́yẹ ìjà tó pọ̀ ti fọ́ family láàrin family méjì wọ́n á gbé wá bẹ̀ wọ́n dẹ̀ parí ìjà mi ò ti tó gbọ́ ọdún tẹ́tí ìjà láti parí mẹ́ ọ̀nà wọn ń gbà parí ẹ̀ àkọ́kọ́ rí pé lọ́yà ní bẹ́ẹ̀lẹ̀ ìkejì tàhún ni wọ́n pè everybody sì máa respect tàhún wọ́n máa rí àìmọye ilẹ̀ níwò lónìí tó rí sábọ̀dù pẹ̀ pé this land belong to tàhún àbí àwọn akọ́lá sí nílẹ̀ wọ́n kàn kọ́ sábọ̀dù pé this land belong to tàhún kọ́ mọ́ bá gbà lọ́wọ́ torí ọkọ̀ tó ṣe é gbìjà ni wọ́n kàn lọ gbé sábọ̀dù pẹ̀ pé kọ́ mọ́ bá gbà ilẹ̀ lọ́wọ́ ẹ̀ tó nílẹ̀ nígbà tó ti rí pé wọ́n fẹ́ gbà lọ́wọ́ òun bẹ́ẹ̀ náà ni tourist ẹ̀rù jẹjẹ tí ń bẹ lára tourist ni tàhún human rights institution ẹgbẹ́ ní sẹ́ àwọn tourist táwọn tí wọ́n bá ti gbọ́mọ̀ àwọn táwọn mọ̀ ní ká tó dá tourist lẹ̀ bá ṣe ń parí ìjà náà lẹ́yìn àwọn ọmọ èèyàn tourist máa mójútó iṣẹ́ yìí so tabari jama'atun musajjiya ìyẹn ni pé bayna talaba tabari jama'atun musajjiya bayna talaba satakun khilalaha al-ummatul islamiyya tí student bá ti gbádùn student lè máa fi fọ́ọ̀mù gbogbo tẹ́fẹ́ fọ́ọ̀mù kápẹ́ since 1955 tá a ti rí muslim student lákòjọ wọn society wọn 1955 àwọn student wá jẹ́ ní musajiya ni pé wọ́n ní olórí life army kéṣe rotational army any rotational army can never manage a permanent project and the project of women is a permanent project existing standard one ṣe mú kíná pẹ̀lú wọ́n máa ní hospital tiẹ̀ wọ́n máa ní university tiẹ̀ wọ́n máa ní ààfin tiẹ̀ tí ó ti máa ṣe súwọ́ tó ti máa darí ètò rẹ̀ yóò ní sẹ́rí àtiẹ̀ yóò ní security tiẹ̀ gbogbo ohun tí wọ́n dákọ̀ ìbáratá is a permanent project but Muslim students in our university are not permanent no permanent no permanent students no permanent no permanent membership all them are students tí wọ́n ti kó student bẹ́ẹ̀ rí ẹ̀ka padà síbi tí wọ́n ti kó jọ mọ́ àwọn tó lọ lọ́dún mẹ́rin tó lọ ẹ̀yin tẹ́ ríra yín nìsílẹ̀ ríra yín tó yá ẹ̀rẹ̀kọ́ ní ẹ̀rẹ́ ìmẹ́mọ̀ àtàwọn tó ríra wọn náà ó tún mọ̀ ríra wọn tó gbà bẹ́ẹ̀ sọ́jà go tí ó finish ni and then nínú movement sọ́jà come ni tó wà pé student tó jẹ́ movement ni tó bá kú iṣẹ́ mi tó bá kàn lóòtún lọ skinny lọ́lọ́ ọjọ́ yìí education ìyẹn ni pé mo jẹ́ Muslim student tó jẹ́ movement mo wá ṣe medicine tó bá ti ń parí wà lọ bá mi tọ́lá mi gbọ́dọ̀ permanent kò gbọ́dọ̀ jẹ́ rotational èèbò lónìí rotational system kò sínú Islam wọ́n à ṣe rí láti judge Islam tó bẹ̀rẹ̀ and then philosophically and then strategically you cannot use a rotational coordination to manage a permanent project never. We are talking about stable and the live movement tá máa fi life wá ṣe bá a kú àwọn tó bá tó délẹ̀ ìwọ́n mọ̀ sí kíni wọ́n mọ̀ continue so you need a life leader torí iṣẹ́ rí olórí tẹ ẹ̀yìn nísìn tẹ ẹ̀yọ lẹ́yìn ọdún kàbọ̀ ọdún méjì experience ọdún méjì ọdún kan ó ti gbé lọ ìtàn tó rẹ̀ dé òun ẹ̀sẹ̀ máa wá experience ni abẹ́ẹ̀kọ́ ni so iṣẹ́ dà sí wí yìí iṣẹ́ náà pé wọ́n máa ní experience kódà 20 ọdún 40 ọdún tó bá ti ń di 40 ọdún 30 ọdún supervisor lọ́ọ̀yà olèmọ́ lè work dáadáa máa àwọn ọmọ tí wọ́n á pọ̀ tí wọ́n máa ṣiṣẹ́ wọ́n á máa supervise wọn torí owó ti gòkè ọmọ wo tí ẹ ń bá lọ lọ́ọ̀kan àwọn ń wọlẹ̀ wọ́n ń lọ́ọ̀kan wọ́n máa sọ fún ẹ pé ẹ má ti sáré ẹbí ó ń bẹ̀rù ẹ sì máa lọ ibẹ̀ náà lẹ́fẹ̀ẹ́ já supervision no movement onímọ̀ndex sí victory tí kò bá ti ṣe tó máa supervise gbogbo workers pátá kan máa ṣiṣẹ́ dàrú lásán ni but ẹ tó bá ti ní experience ọjọ́ tó pẹ́ yá máa sọ fẹ́yìn tí ń bọ̀ lẹ́yìn pé ẹ ti fẹ́ débẹ̀ ìtọ́kànnù abẹ́ẹ̀kọ́ ni nígbà ìbá rí generation ẹlẹ́kẹta ẹgbẹ́nsẹ̀ ẹ̀rọ ara sí ó lè yá gbà mí ṣùgbọ́n bí ṣe máa rìn normally mo sọ fún yín kí ni generation nínú movement every 20 years the new generation máa ti kí ni máa dìde nínú movement ni o
so every 20 years the changes máa bá movement. So àwọn tó jẹ́ ìpìlẹ̀ wọ́n kọ́ lò bí 20 years kan wọ́n kàn máa fi ṣàyànjọ́ again wọ́n fi bú ìdí bí structure movement again 20 years is a working kíni time kí ló dé nítorí pé working leader ó ti wà working kíni o leader ó ti wà tí ó máa darí àwọn 20 mi tẹ́ẹ̀sẹ̀ kíni tẹ́ẹ̀sẹ̀ dé tí wọ́n léegun àti ṣiṣẹ́ kí ló dé nítorí pé iṣẹ́ tí ń bẹ lọ́dọ̀ ọmọ 18 20 sí 25 ó lágbára ju iṣẹ́ 25 sí 40 lọ ọmọ 18 sí 25 yẹn wọ́n ìsábà ní bùkátà tó àwọn 25 sí òkè tí wọ́n ráyè ṣiṣẹ́ gan so tó láti lo 20 aláwọ̀kọ́ ẹ ti kọ́ àwọn gúrùpù kan jọ lọ tí wọ́n bá stable tí wọ́n ò parẹ́ ẹ tó lo 20 míì ẹgbẹ́ ìṣẹ́ níbi tẹ́ẹ̀sẹ̀ fẹ́ establish ní o ẹ tó lo 20 míì láti lead àwọn 20 sí sí kíni ìgbàtẹ́ ọ̀rọ̀ lo 20 aláwọ̀kọ́ àti 20 ẹlẹ́ẹ̀kejì structure ti máa sí kíni yóò ti máa pé àti ń bá security lọ wọ́n ti dúró táwọn ọmọ kan bá ń bọ̀ wọ́n mọ̀ bọ́ sí máa ṣe security láìpọ̀ wọn torí wọ́n rí àwọn èèyàn tí wọ́n ti kíni wọ́n rí teaching normal teaching tí ó lè jẹ́ kí ọ̀la wà fún Islam kí ó ṣe àwọn useless teaching tí kò fún alọ́la o àwọn useless teacher wà useless teaching method wà ilé ẹ̀nìkẹ́ ẹ̀kọ́ ọmọ ní sùkúù Islam kọ́mọ lè lò já kọ́mọ lè máa kírun nígbà tó jáde kó sùkúù yìí kí ọmọ lè ké kọ́mọ lè jẹ dáhìá nígbà tó bá jáde dáhìá gidi tí wọ́n bá fi lè jáde tó bá jọ ọmọ lè ké ẹ̀dẹ̀ kọ́ jẹ́ dáhìá ọ̀wà jẹ́ dáhìá tí wọ́n máa rè èèyàn ilé ké wọ́n ti fẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ajẹ́pọ̀ àwọn teacher àwọn wọ́n fẹ́ẹ̀lì that is abnormal teaching abnormal madrasa but the normal one ò ní yí pé ẹ̀kọ́ wọn tẹ́lẹ́tẹ́lẹ́ kọ́ wọn tán kán padà sílùú wọn kọ́ lọ́ máa kọ́ àwọn ará ìlú wọn oníbẹ̀ẹ́nu sọ́ọ̀tù Tawba màkàdà ni múmi nínú ẹ̀yà fi kàfẹ́ta ṣé gbogbo nínú ẹ̀kẹ́ ẹ̀ lọ sójú ogun ó yẹ káwọn kan lọ kẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ tán tó bá ti wá padà sínú ọkọ̀ lọ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí kò wá sí gbé kalẹ̀ náà so tó bá ti láti pé madrasa tá a lọ ọ parí tẹ́ láì sẹ́ni tó wá sẹ́mi tó máa ṣe káàkiri láì jẹ́ pé ó fi dá wà sí àjẹ́ pé teaching bẹ́ẹ̀ is abnormal kí ni o teaching madrasa yẹn is abnormal so we will run normal madrasa not abnormal one a máa wọ́n rẹ̀ for 20 years normal Islamic security a máa wọ́n rẹ̀ for 20 years kí a tó sọ pé generation aláwọ̀kọ́ the working generation òun wá ní àwọn tó dé lẹ́yìn 20 yẹn àná àmà ṣiṣẹ́ tí ọmọ wọnú ìlú lọ education but the victory generation òun náà ní 20 ti bọ̀ nígbà yẹn àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti dàgbà àwọn àna lè ṣiṣẹ́ mọ́ ju pé káàkiri máa fa àgbà sí lọ àgbà wọn a sì ní ìdí ẹ̀ nígbà wọn bẹ́ẹ̀ náà ní abídì àwọn leader àárín 20 táwọn àgbà tí wọn ò ní pọ̀ tó leader àti leader tí wọn ò ní pọ̀ tó workers that is structure of movement workers leaders and supervisors tá bá ní 5 supervisors a máa ní 50 leaders and 5,000 kini workers oye 50 leaders and 5,000 kini so nígbà yẹn ni tá bá tó ní shape yẹn lọ ìgbà yẹn ni victory tó látó ṣe tán victory lóòótọ́ normal nù ṣùgbọ́n ìgbà tó bá wọ Ọlọ́run ó lè mú victory wá ẹ̀ka máa mọ̀ ká pé victory tó bá wá lásìkò ìgbà tí ẹyin rẹ̀ ò tí ẹyin tí wọ́n pa tí ò tí tọ̀jọ́ ẹ̀tìmọ̀ tí ó ṣe ọmọ inú ẹ̀ ọmọ tí wọ́n bí tí ò tí tọ̀jọ́ tọ́ ẹ̀wọ̀n ó bí ọmọ oṣù mẹ́fà ẹ̀tìmọ̀ bí àlàáfíà orí oṣù kìíní victory lè wá ṣùgbọ́n victory ẹni ó lè ní kélẹ̀ that is normal so pa bẹ́ẹ̀ mo pẹ̀lú student lónìí ẹ lọ change ara yín ẹ lọ wo ẹ̀yin àtẹ̀sìn ṣe ẹmọ Ọlọ́run ṣe dó tọ́ Ọlọ́run ṣe dó tànà bí ṣe lágbọ̀ọ́yé ṣe bẹ̀rù Ọlọ́run bẹ lọ́kàn yín and then ṣe àgbọ̀ọ́yé ọwọ́ comprehensive number 2 ẹ̀yin sábàb gbogbo ibi tá a bá kù sí ní rádaràdá àwọn òrì rádaràdá àtàwọn ṣe rádaràdá nínú wà nínú ideology ẹ lọ correct ara yín lẹ́yìn náà number 3 ẹ̀yin ọ̀dọ́ wa ẹ lọ ṣọ́ra níbi ìjókòó lásán ẹ lọ ṣiṣẹ́ araka ẹ lọ ṣiṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá ti dá tẹ́ ẹ làkúrò níbi corruption ẹ dẹ̀ làkúrò níbi àìdèmánì báwo lẹ́sẹ̀ wúlò báwo lẹ́sẹ̀ struggle ẹgbọ́n mi ṣe bílọ̀dù tàwà bílọ̀dù struggle ní ìsúnmọ́ ìrànlá àwọn yẹn ṣe ájá mú aláàkùnmù takaso
ajá mo jà ráyè tọ́lọ́hun ọlọ́run wà pẹ̀lú wa o ọlọ́run ràn wá lọ́wọ́ ọlọ́run ọjọ́ òye wa o ọlọ́run ọjọ́ òwúlọ subhana rabbika rabbil izz